báwo ni wọ́n ṣe máa wà kó lè sọ pé kóun tó mọ làkejì òun lẹ́kúnjayé ìdùnnú òun. mo kàn ń wò pé kí ni nǹkan ta lè ṣe tó lè tẹ́yìn lọ́rùn ṣé wọn pé mi ò ní ṣá. ẹ wò chief ẹ má gbàgbé ẹ náà ni o once you are big you are big. dáadé ẹ bá dógúndógbọ̀n àgbọ̀n ló máa dé. jẹ́ ẹ wá sọ nǹkan kan fún ẹ tán bá bí ọ̀rí máa pọ́pọ̀ ẹ̀dá bí ọlọ́pàá ti bá ti lọ tán wàá rí nǹkan tí máa fojú ẹ̀ rí inú ilé. ikú ló wà lóko ni bí pàkúté ni ó dìgbà náà wàá gbà. ṣé bí mo ti sọ fún ẹ bí kò máa wà lọ aṣọ bùsùn especially just like this. Hey, excuse me, I'm not here because of you. MD ni mo wá rí. ṣé ìṣòro ẹ ti kò jẹ́ kó gbóyìnbó mọ́ rárá ni ṣo ní translator kan bẹ́ẹ̀ translate ẹ̀ sí Yorùbá. bọ́lá ó ti change gan o. Mo change. ẹ náà. láì ṣe PC change. ìgbà tó nípa ńlá ṣubú tó ní tòun bàjẹ́ kí ni kẹ́lẹ́ yín ṣe. Mo get it into your skull. I'm no more interested. Ṣé my first ni? ṣòro obìnrin máa ń fọ́ ni o ó lè jẹ́ nítorí issue tí ẹjọ́ níyẹn ló ṣe mọ́mọ́ ṣe gbọ́n tó ṣe bóyá ó kàn fẹ́ kó wà jealous lásán. Ikú tó jẹ́rìí ẹ̀ṣẹ̀ àwọn tó máa ń cheat èèyàn náà mo wá fi hàn yín bíbá ilé mi. bùkátà tó ṣòro ẹ̀ṣọ́rẹ́ ni wọ́n bá ṣe. ìyá bùkátà tó ṣòro ẹ̀ṣọ́rẹ́ ni wọ́n bá ṣe. Ẹ̀gbọ́n mi ni ó ti wà lọ́fíìsì láti bí 2 weeks. Àwọn dókítà sọ pé wọ́n ní appendix. Ó lè ti rupture. Ó ti bẹ́ sínú 70,000 lọ́díkà lọ́wọ́ wa. Mi sì rí 70 kọ́ bọ̀. Mo ti sáré ìsọ̀tún ẹjọ́ sí. Àrẹ̀jẹ̀rẹ̀ jìnnà lọ́wọ́ àwọn ìdíyèsí. Ó máa ṣe pé o ò léyàn kankan tó lè lọ sábà. Mo léyàn kankan wọ́n bá wà dá mi lọ́wọ́. Ṣé tí wọ́n wá 70,000 yẹn báyìí? Ṣé wọ́n á tún tẹ̀gbọ́n ẹ̀? Ọmọ ṣe tẹ̀gbọ́n mi, wọ́n mẹ́rin lọ́dún wà lónìí jẹ́. Tó bá tinú wá, òun lóore tó lọ́pẹ́ nínú. Méjèèjì ló wọnú ara wọn, méjèèjì ni ó wà. Ẹ ṣe wà, olóòrùn nígbà ilé ọ̀pá ṣáàrí, ṣáàrí iná lọ́wọ́. Calm down, calm down, madam. Ẹ wo, Ọlọ́run ti gbàkóso. Ọlọ́run gbàkóso, ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tẹ̀yìn sí ẹni kẹ́ máa sìn. Àdàdà tẹ̀yìn ṣe ẹ máa ṣe lọ. Tẹ́sí few seconds máa fi examine ọmọ yẹn. Pé ìgbà tẹ máa gbé débi ìgbà ìpọ́tẹ́ lọ pé ó ń ṣe kọ́ ló ń ṣe náà. Ẹ wo dókítà, ìgbà tí mo ti ẹ̀ ń gbé bọ̀, àwọn aládùúgbò ó sọ pé kí n kó owó tó fowó dání, mo ti kó owó wá, dókítà ẹ ṣàánú mi. Madam, ṣé àwọn yẹn jẹ́ doctor? Self medication ó ti pa àwọn èèyàn lọ. Ṣé gbọ́ ọmọ tẹ́ẹ̀ tí examine sọ pé nǹkan báyìí ló ṣe? Ó dé pé mi lè jẹ paracetamol lásán lè máa lò táwọn ọmọ máa fi yá. Ẹ má worry, ẹ calm down. Inú mo wá fẹ́ náà. Ṣé tí gbogbo nǹkan tó ṣe ọmọ yín kò ju 12,000? 12,000 naira. Madam. Olúwa mo mà dúpẹ́. A tó fara tọ̀ lọ́hùn títún ẹ ṣé o. Olúwa mo dúpẹ́, Olúwa ẹ ṣé o. Ẹ lọ bọ́ ọmọ yín ní ward, màá get back sí yín. Dókítà ìjọ yẹn ní sùúrù 12,000 naira. 12,000 ó lè máa tó bẹ́ẹ̀ gan ṣùgbọ́n ẹ lọ bọ́ ọmọ yín ward, màá get back sí yín. Mọ́mì, àwọn Yorùbá máa ń sọ pé ṣoore-ṣoore kó yóore ṣe. Èèyàn máa ń ṣọ́re ṣe ni. For example, ẹ ṣe fún àwọn èèyàn yẹn lówó yẹn. Ká wá jẹ́ pé nǹkan tó ń ṣe àǹtí Tọ́pẹ́ ó wà around extra maybe 250,000 àbí 150,000. Tówó dẹ̀ kó 30,000 sí yín lọ́wọ́. Ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe fẹ́ ṣe?
èyí tí ò lè ó pọ̀ jù tó yẹ yín lọ. ṣé ẹ̀yin ò mọ̀ pé oore tí mo ṣe tí Ọlọ́run fi mí ṣe sábàbí oore èèyàn tí mo ṣe fún ni ó ṣe jẹ́ kí owó ọmọ tèmi náà sọ tí kò pọ̀ tó iye tí mo rò tó máa sàn. ẹ dá mi lóhùn ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti jèrè oore tí mo ṣe Ọlọ́run fi mí ṣe sábàbí fún mi. èmi ò sọ pé kò dà tẹ̀ ṣe ṣòro ṣe rí oore èmi èèyàn kì í jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọn. ìgbà míì báyìí oore yẹn ò ní ní thank you ìgbà míì èèyàn máa regret oore yẹn mọ́mí ẹ rọra. Ọlọ́run jẹ́ ká wá ṣoore ṣe Ọlọ́run jẹ́ ká ṣoore ṣe Ọlọ́run fi ṣe sábàbí. fi máa mi lẹ̀ o wọn ní gbọ́ tó bá ṣe yí wọn sébè báyìí wọ́n máa yíra wọn padà sí poro ni wọn lè change. ẹni sùn ṣé mi lè wá fi sáàrin ẹ̀mí èjì yí báyìí tẹ̀yìn yí báyìí ó ga fún yín o ẹlẹ́dọ̀ ọmọ yẹn ló pèsè fún mi ẹlẹ́dọ̀ ọmọ yẹn ni kò jẹ́ kó wo tèmi náà pọ̀ tó bá ní kí lọ mú 200,000 wá kọ́. a ti dúpẹ́ àtẹlẹ́dà tó pèsè àtàwọn ìtẹ́ ti ṣe tó yẹ pé wọ́n sùn lọ ni àṣà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí lè máa jẹ. ara ilé ayé àlebáyé wí ẹ máa wọrí máa ṣoúnjẹ fún yín kì í ṣe èdè máa tún pè ní bọ́ọ̀sì pé bóyá kò ìjẹun tẹ́lẹ̀ mo ń bọ̀ ẹ tún jókòó máa. má sọ bá mi lẹ́nu. ìwà ń ká alábòsí yasọ tiẹ̀. mọ́ mi ẹ máa rọra aṣọ. ibi ló ń gbé. bẹ́ẹ̀ni ibi ni mà tí ó bá ti tílẹ̀ bá ti ṣú àwọn gbogbo àwọn tó wà níbí báyìí wọ́n máa close wọ́n máa wá sílẹ̀kùn fún wa máa san 100 naira máa san. 100 naira. bẹ́ẹ̀ni owó space. owó space. bẹ́ẹ̀ni. ẹ̀yin mélòó ni ẹ̀ ń sùn sínú kọ̀ńténà yìí. àwa 5 ni for now. ìkúnlẹ̀ abiyamọ o ẹ̀yin 5. àánú ẹ̀ ṣe mí o. tẹ bá fẹ́ wá tọ̀ tẹ bá fẹ́ ṣe nọ́mbà 2 nǹkan. oníkálukú máa find way ara ẹ̀ ni tó bá ti di fún a máa ń tètè jẹ́ a máa wọ̀ yẹn tó bá fẹ́ yàgbẹ́ náà á yàgbẹ́. ó mà ṣe o wà á tètè jí ní 4 kílẹ̀ tó mọ̀ wá sáré wẹ̀ ṣé obìnrin gbogbo ẹ̀yin tẹ̀ ń gbé bíbá yìí ni. èmi nìkan kọ́ lobìnrin àwa méjì pẹ̀lú ọkùnrin 3. ọkùnrin 3 lẹjọ ń gbé nu kọ̀ńténà yìí. kò sí nǹkan kan space wà ń bẹ ká nípa lẹ́lẹ̀ wá ẹ máa rí pé space pọ̀ ń bẹ mattress náà wà ń bẹ. ṣé o lè bá mi gbé. kí n bá yín gbé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni màá dúpẹ́ mo lè bá yín gbé mo lè bá yín gbé. àyè wà ọ̀nà wà yàrá pọ̀ kí ló dé. oya tẹ̀lé bóyá kẹ́rù ká máa lọ kẹ́rù ẹ̀ ká máa lọ. bóyá kẹ fún mi ní àdírẹ́sì yín máa tó bá dé dalẹ́ tó bá bá wà ṣì máa kó ẹrù mi máa bá yín mọ́. kò tiẹ̀ nídìí má wọrí ẹ̀rù tẹ̀lé mi a ní wọ́n tẹ̀lé mi. kàtà tó ṣòro ẹ ṣòro ni wọ́n bá ẹ ṣe. kàtà tó ṣòro. kí ló ṣẹlẹ̀ náà ó lè dá mi jókòó látàárọ̀ mo ti múra tó mo kàn jókòó ni mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ rárá ṣáà dáhùn. ẹ káàárọ̀. káàárọ̀ báwo ni ṣe sùn dáadáa. mo sùn dáadáa o látọjọ́ tí mo ti délé ayé oorun tí mo sùn mọ́jú mi sùn rẹ́rìn Ọlọ́run á máa bá mi ṣàánú Ọlọ́run á máa bùkún mi ṣe kan mi máa ṣe mi. èmi máa ṣe tèmi fọ́lọ́run ni ṣé téèyàn bá rí orí tí ò bá ṣe Ọlọ́run máa gbé ẹlòmíì dìde tó máa ṣe orí náà fẹ́yàn ṣe ti gbọ́ pẹ̀lẹ́ fọkàn ara rẹ̀ balẹ̀ ṣe tí bí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ èmi ṣe tèmi fọ́lọ́run ni àbí kí la mú wáyé kí la máa mú lọ ilé ayé yìí àfọwọ́bà fílẹ̀ ni ẹnikẹ́ni tí ọba nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́nu kejì ẹ̀ ó ṣe tèmi fọ́lọ́run ni ó wá ní kọ̀ọ̀kan tó máa ṣe fún mi sí mi wàá wá dìde wàá lọ wẹ̀ wàá jẹun èmi àti ẹ̀fẹ́ débì kan wàá lọ raṣọ fún mi. mọ́mí mo tún fẹ́ raṣọ fún mi ẹ ṣé mo dúpẹ́ o tí bá ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín mi lè dúpẹ́ tán Ọlọ́run tí mò ń sa kúkú bá mi san yín lẹ́sàn-án rí ẹ ṣé gan-an ẹ ṣé. dáhùn kọ́rọ̀ tí ọ̀rẹ́ mi tí mò ń dúró de kó tó dé màá lè tètè yà màá ra aṣọ tí mo fẹ́ rà fún ẹ màá máa bọ́ ọ̀rẹ́ mi lọ dáhùn o. wọ́n tún máa ṣèyàn dá lábùkù. bàbá tó jòrè pé mi jòrè fún ẹ tó jòrè lójoojúmọ́
ọba nǹkan láti kà lẹ́yìn adúró gbọ̀ngàn lẹ́yìn aṣòótọ́. aláyé àbá kó tẹ̀ ń ṣe àyíkọ́ òyìnbó látàárọ̀ ni. ọ̀nì tèmi ti pè mí. ọkùnrin ṣóòṣì ń bí ṣá. abẹ́ ṣóòṣì. ẹlú ẹ̀gbọ́n mo kàn wá ládùúgbò. ọ̀dọ̀ bùrọ̀ aṣọlá kò sí wàhálà màá lọ bá yín gbà lọ́wọ́ wọn. máa lọ ẹ fọkàn balẹ̀ máa lọ. ẹ̀sà ẹ̀ló ẹ̀sà owó ọkọ̀ ọkọ̀ kò sówó ọkọ̀ lọ́mí o tí máa fọ mọ́tò lọ o. ẹ wo bùrọ̀ ẹ mọ̀ pé ọwọ́ bùrọ̀ aṣọlá yìí lórí ọ̀rọ̀ owó wọ́n lè má fún mi lówó mọ́tò kò tẹ̀ sí fún àti fẹsẹ̀ ní lọ. ok àbọ̀ tó bá jẹ tó bá ti fún mi ṣé kí n yọ lówó ti fẹ́ lọ bá yín gbà. No owó fún ẹ sà màá sáré lọ sí. ìyá bùkátà tó ṣòro ẹ ṣòro ni wọ́n bá ẹ ṣe. báwo ni mo ṣe fẹ́ rí owó skul yẹn san báyìí nísìn ẹ dẹ̀ mọ̀ pé final exam tí wàá la fẹ́ ṣe mo fẹ́ kàwé àbọ̀. ó ṣàyíká àtọ̀dọ̀ àbúrò bàbá ẹ̀ láti ń bọ̀ pẹ̀lú bó ṣe lówó tó kò fi mọ̀ wá tó ṣe kọ́kọ́ sí. lágbára náà mo mẹ́fọ́ lè kàwé àbọ̀ ọlọ́run tó wà lókè tó ń sọ̀bà ìta òun ní kàwé àbọ̀ àmì lọ́wọ́ ìyá tètè ṣe é ní sáà ní. ọ̀dà ẹ ra mọ̀ ẹ jọ èló ní owó oṣù tọ̀sán 20,000. tó bá di 20,000 yẹn sì ó ti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ wò agbára mi ò ká 20 àmọ́ mo ìṣòro dá ìṣe ọjọ́ ìṣàlù. ẹni tó ti rí jẹ ó fẹ́ ní tí ò rí jẹ. ilé 2,000 fún lọ́wọ́ ní lágbára mi ká nìyẹn. ẹ náà ló sọ wọn náà ti dé mi yẹn sọ. ọmọ yìí náà máa rà. àmì àgbẹ̀mọ̀ ẹ má wọrí ẹ no it's fine continue well o make sure you go with me. kàwé ẹ o important gan. àwọn ọ̀rẹ́ kan tún bẹ wọ́n máa sòyàn dá láṣejù wọ́n tún máa sèyàn dá lábùkù ó máa ń tẹ́ni láwùjọ èèyàn tún wá máa wá kábàámọ̀ kí ni mo ṣe fún ṣóre dànù. Láwálé sá owó tí mo ní kó lọ gbà wá yìí ò pin náà 50,000 ló wà ní báyìí ó yẹ kó wo ìjú báyìí lọ. bẹ́ẹ̀ ni sá ó yẹ kí n pè é kí tó ṣe àánú tí mo ṣe àmọ́ ìgbà tó wà tẹ́ fi pè mí gan lẹ́ẹ̀kan yẹn mo ń chájì fóònù mi ní ẹgbẹ́ ọ̀dọ̀ wa ni so bátìrì fóònù mi ti kú n bá pè é kí tó ṣe ohun tí mo ṣe. olówó mi. rárá o kì í ṣe kí mo lò báyẹn sá ìgbà tí mò ń padà bọ̀ mo wá rí woman kan àtọmọ ẹnu mọ́tò àjọ wọn mọ́tò ni ó kọ ọmọ yẹn ń ké ó lọ lé òun ní skul torí owó léwu ọyọ máa lé skul ẹkún yẹn pọ̀ wọn jà gbọ́ràn owó tó wọ́n pọ̀ gan èlò wọn lọ́wọ́ skul tó ń lé ẹ o ọmọ ní 20,000 lásán lọ́wọ́ torí ẹ̀ lé skul bẹ́ẹ̀ lọ́mọ yẹn sọ pé òun fẹ́ kàwé àbọ̀ o òun fẹ́ kí tóun gbé o so àánú ẹ̀ wá ṣe mí kálẹ̀mí ni mo ní owó sà máa fún 20,000 yẹn bọ̀ torí pé owó lówó ṣòro ná 18 péré ni mo yọ fún wọn bẹ̀ àti pé àwọn àgbà sọ pé àtowó olówó àtowó ẹnìkan náà bá fi kàn ọmọ yàn ni. Ọláwálé sà ọmọ tí mo fẹ́ fowó ṣe tí mo fi ní kó lọ gbowó wa. 18 péré mo yọ náà sà. mo ní kó lọ gbowó wa ó wá ń yọ owó fún yàn nínú owó tí mo ní kó lọ gbà wá. ó mọ̀ bóyá owó lówó ni ó mọ̀ bóyá mo fẹ́ lò fún hospitality and family mi but ìwà àgọ́ ló wù yí o. má bínú. kó ṣìkún wájú mi jáde. ẹ sà bàtí mo dọ́dọ̀ bọ̀dá ṣọlá wọn fún mi lọ mọ́tò tó. kó ṣìkún wájú mi rọ́bìṣì òṣìwé ló bá mi sọ mo ní kó lọ gbowó wa lọ yọ nínú owó tí mo. rọ́bìṣì wò lélẹ̀ mo kó tí mo fẹ́ fowó ṣe mo ní kó lọ gbowó sáré yọ nínú owó. wo gbà lọ́wọ́ mi ò jáde 5,000 naira ló wà níbẹ̀ ibi tí mo mú ẹni kó lọ o bó bá ṣe ń kówó fún wọn báyìí ọmọ akọjà fún ọ mi ò fẹ́ gbọ́ pé òyà ń bì kan o gbọ́ àbọ̀ ò dáhùn mi ò fẹ́ gbọ́ pé òyà ń bì kan o mo máa tutọ́ sílẹ̀ báyìí
kó tó gbẹ kó ti dé ṣùgbọ́n mi fẹ́ gbọ́ pé èèyàn kan pé ọ̀rọ̀ ohun ẹ̀ṣẹ̀ ó sáré lọ o ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ. ọ̀yá ọ̀dàlẹ̀. ẹ ṣòwò dáadáa lọ́mọ yìí o. má pẹ́ o. Hello? Ẹ bẹ́ẹ̀ ni. Èmi mò ń sọ̀rọ̀. Níbo ló wà? Àwọn ọlọ́pàá. Níbo làwọn ọlọ́pàá wá gbé lọ? Òkú. Mò ń bọ̀ báyìí. Mò ń bọ̀ ṣe mo ti ń bọ̀. Mò ń bọ̀. Mo máa ṣàánú mi. Má kí n ṣoore ṣe. But madam, báwo ni náà ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀? Kẹ́ gbàyàn sílé kẹ́ má mọ fámílì ẹ̀ kankan. Ọmọ mẹ́rin kan fẹ́ ṣàánú mi, bóyá mo ṣe fún. That is too bad. Ẹ wà nínú àjù yẹn lọ. Pẹ̀lú gbogbo báwa ọlọ́pàá ṣe ń pariwo pé tẹ́ bá máa gba anybody ẹ make sure pé ẹ mọ òbí ẹ̀ kankan àbẹ́bí ẹ mèèyàn kan mọ́ ẹni yẹn. Ẹni tó fi mọ́tò gbà á sìn tí kò máa ṣe pé rọ́ mu. Ẹ má ṣe wọn ní ẹ̀. Ẹlẹ́dàá mi kì í ṣe wọn. Ẹ mọ ọlá àkọ́tẹ̀jẹ̀. Ṣé rí gbogbo èèyàn tó wà ládùúgbò bàbá ta lọ́rùn yìí pé wà yín dà. Bí kò bá ṣe bẹ́ẹ̀ ni ẹ mọ ní ẹ̀. Ọmọ ẹ̀ kì í ṣe wọn. Sí ọkọ̀ tó máa ṣe wọn. Sergeant! Yes, ma. Okay, mo ti gbọ́ ma. No problem. All right, ẹ jẹ́ kí n lọ fún mi. Okay, yes, ma. Hello. A máa pè ẹ́ padà. Máa pè ẹ́ padà. A ní máa pè ẹ́ padà títí alẹ́. Máa pè ẹ́ padà. Okay, ó dàbọ̀. Tèmítọ́pẹ́. Yes, ma. Tèmítọ́pẹ́. Yes, ma. Tèmítọ́pẹ́. Mami, ń gbọ́ yín náà. Ẹ̀mí ló mọ̀ pé ẹ́. Ẹ̀mẹ́ta. Ọ̀rọ̀ pàtàkì mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Ọ̀rọ̀ pàtàkì mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni mo ṣe ránṣẹ́ pé ẹ o. Mo ṣáà mú ẹ̀gbọ́n ẹ̀. Bí mo ṣe pé jókòó náà rè tí mo bá sọ̀rọ̀ tó dẹ̀ gbọ́n sí mi lẹ́nu. Èmi náà wá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá mi fẹ́ kó gbọ́ sí mi lẹ́nu. Mo pe ẹ̀gbọ́n ẹ̀. Mo dẹ̀ sọ fún pé kó ralẹ̀. Kó dẹ̀ ralẹ̀ náà. Ó ti di tí ẹ. Nǹkan tí wọ́n á fẹ́ kó ṣe nìyẹn. Mo fẹ́ kí ìwọ náà wá owó kó ra ilẹ̀. Ó ṣàmọ̀yé àbòdí ọ̀rẹ́ mi. Ó nílẹ̀ ní Sango 500,000 naira ló fẹ́ rà. 500,000. Bẹ́ẹ̀ni. Ní Sango Ọ̀tà. Ilẹ̀ yìí náà dẹ̀ dá. Ilẹ̀ yẹn cheap. Ó máa dùn mọ́ mi inú kó jẹ́ pé wọ́n ló rà. Kò mi dákun. Àbí èló ni wọ́n rí ẹ̀ yìí? Owó díẹ̀ ló máa fi kún tó máa fi ralẹ̀. Ilé òde ń ṣe bí aṣọ kò ń ṣe bí mọ́tò. Mami, máa rò. Máa wo bíi ti báwo? Owó yóò kọ́ ló wà nílé. Àní mò ń bẹ́ẹ̀ sọ wípé kó ra ló sọ pé ó fẹ́ máa ronú sí i. Ilẹ̀ 500,000 ní Sango. Bẹ́ẹ̀ lè ṣe ń tẹnu mọ́ yìí. Bí mi náà ṣe rí pé ilẹ̀ yẹn cheap. Ó dàbí pé màá wá nǹkan ṣe sí i. Ó ní àjọ kan tí à ń dá lọ́fíìsì wa. Èmi náà ní kí n kọ́kọ́ kó tẹ́lẹ̀ bọ́ mi ò láì kí n kọ́kọ́ kó àjọ because gbèsè ló máa ń dà sí náà ni. Bọ́bẹ́ ṣe ti bá mi sọ ń sìn báyìí màá ní pé kọ́kọ́ fún mi at least ó pẹ́ jù kó tẹ́lẹ̀ wọ́ 2 weeks because n bá sọ fún wọn máa kó fún mi next week so I will work on it. Mo máa gbọ́ràn sí wọn náà lẹ́nu bó ṣe ń lù báyìí ló ṣe máa dùn lágbára ti tóbi Ọlọ́run. Ó ti donílẹ̀ nìyẹn ìwọ tó wá ra ilẹ̀ yìí ìwọ náà ló máa kọ́lé lé lórí tó bá wá kọ́lé yẹn tán ò ní gbé òkú ẹ̀ wọ lágbára Ọlọ́run ó ṣe. Ti fẹ́ máa lọ nìyẹn. Ti fẹ́ máa lọ because mo ti ẹ̀dọ́ rẹ̀ mi kò dúró sí ibi tí junction bẹ́ẹ̀ ṣe wà. Níṣòro faramọ́ mi díẹ̀. Mọ́ mi mo ti fẹ́ máa lọ jàre. Ìgbà wo ni wọ́n máa retí ẹ̀ báyìí? Màá pè é màá kọ́ ọ. Mọ́ mi ẹ má rí mi pé I love you. Kí ló dé ẹ smile now?
ẹ máa rí màá fún iṣẹ́ gbọ́. aṣẹ́wó olóṣì oníranù gbogbo òṣì tó ṣe kò tó ẹ ọkọ mi ló tún wá gbà máa ṣe ṣẹ́gẹ̀ fún eléyìí. aṣẹ́wó ṣẹ́ẹ̀sì kò ṣẹ́ṣẹ́ wọ́n ṣẹ́wó mi ò lè làwọn kò sí kan tó kọ́ mi ó wọ́n kọ́ máa jà ní mánéjà ìjọ má jà tèmi sí kò sí kan tó kọ́ mi pẹ̀lú ilé làwọn. bọ́dà àtàlẹ́ inú mi kì í ṣe eléyìí inú bí gbogbo wẹ́lẹ̀ kì í ṣe lẹ̀ báyìí ní kí máa dá òkúlé ìbáyìí. ẹ̀yin ní ká ẹ ṣe lẹ́pẹ́ mọ̀ kó máa di wàhálà báyà mi bọ́dà ẹ gbọ́dọ̀ gbókùn tó alẹ́. nulẹ̀ ni o báwo ni ẹ ṣe dé nìyẹn. ọkọ bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún gbogbo èèyàn tó rí ni mo ṣe fún bàbá ìbọn yìnbọn kọ́ mi nìyẹn. ọmọ tuntun wà lọ́mọ tuntun wà ní wọ́n tún yìnbọn pamọ́ yẹn tí mo ṣe bínú nìyẹn tí mo yẹ fọ́ fẹ́ǹsì nìyẹn tí mo yẹ sákìrì nìyẹn òkú díẹ̀ báyìí kọ́ fífọ́ pa èmi náà. fámìlì ọkọ mi mi ò mọ fámìlì ọkọ mi mi ò ní fámìlì mi ò ní ẹbí mi ò dára. ó ti pa mí lọ́kọ ó ti bá yẹn jẹ́. Yésùkún náà Yésùkún ṣe wọ́n lọ́nà fi mí ṣe sábà bí ẹ Yésùkún pẹ̀lẹ́ ó máa tún fọ̀bọ̀ sára ní Yésùkún òfò fẹ́ǹsì bó ṣe wáyé òfò fẹ́ǹsì mi ti ẹ̀rẹ́ yóò lákì kanjú o mi rí ọkọ̀ mo bá pàwọ́ náà ó fẹ́ pa mí ní òun mi mẹ́ni tí mo ṣe tó fẹ́ pa mí àyà ti jẹ mí. ọkọ mi dáadáa. ṣòro ní sùúrù tẹ̀lé mi lọ sílé tó bá ti délé mi èmi àti ẹ̀ á jókòó á sọ̀rọ̀ gbogbo náà sọ lórí street yìí. a ní ó yẹ Yésùkún kan. ti pa mí lọ́kọ mi ò lọ́kọ ló máa fa bọ̀ sí i. lọ́kọ mo mọ̀ pa mí lọ́kọ. Ọlọ́run ṣàánú èmi náà o ẹ má pẹ̀lẹ́ ìyá bùkátà tó ṣòro ẹ ṣòro ni wọ́n bá ṣe. Uncle Peter Ọlọ́run rán mi sí yín ó mọ̀ pé Bíbélì sọ wípé ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ ègbé dẹ̀ ni fún ẹni tá a fi rán tó jẹ torí ẹ̀ lọ́lọ́run ṣe rán mi sí yín láàárọ̀ yìí ó ní pé kí n sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe ń jáde léni báyìí ẹ máa pàdé ọmọbìnrin kan ó pupa díẹ̀ ó rí bí mo ṣe rí ìgangan kò rí lè sanra díẹ̀ púpọ̀ jù kò ga tó yín o ó ní ọyàn díẹ̀ ó dẹ̀ ní ẹ̀yìn náà díẹ̀ ṣé tẹ bá ti wá pàdé ọmọbìnrin yẹn Ọlọ́run tí mò ń sìn ó ní kí n sọ fún yín pé kẹ́ bá ọmọbìnrin yẹn ní nǹkan kan pọ̀ ṣé rí tẹ bá ti fi lè bá ọmọbìnrin yẹn ní nǹkan kan pọ̀ gbogbo nǹkan tẹ bá dáwọ́lé báyìí ó máa yọrí sí rere ni Mr. Peter ẹ sọ̀rọ̀ ni. inú mò ń gbókè tó sọ ni tí mo bá understand ya so gbogbo ọ̀rọ̀ tó ń sọ látàárọ̀ náà ó sọ pé Ọlọ́run rán ẹ sí mi. bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé èèyàn Ọlọ́run ni mí ẹ mọ̀ pé Bíbélì ni mo máa ń kà ní gbogbo ìgbà. that màá rí ọmọbìnrin kan gbogbo description tó sọ yẹn. bẹ́ẹ̀ni. very good no problem now tí n bá ti jáde màá fojú sọ́nà tí n bá ti rí ọmọ yẹn màá bẹ́ sọ̀rọ̀ I will take a grab no problem ó ṣe gan mo dúpẹ́. Mr. Peter ṣe wá gọ̀ báyìí. ta ló gàn. mo dúró wájú yín báyìí mo fi ara mi báyìí mo fi júwe ẹni tẹ́ máa rí ṣé ẹ̀yin ò mọ̀ wípé èmi ni mò ń fi style. wait o ṣé wọ́n ní ègbé yẹn. èmi ni. I mean ìwọ ni ègbé tí Bíbélì rán. èmi ni Bíbélì Jésù. oh mi mọ̀ pé ó jẹ́sí for some time now tó bá ní kìrìkà nínú rẹ̀ mo máa ń watch ya but kó má jẹ́ pé mo dédé lọ jump lèmi ṣe ń take time ara mi but now o ti sọ pé ìwọ ní ègbé yẹn so ègbé máa gbé ẹ notwithstanding no problem now tó bá ti di ọ̀sán because madam she still inside now tó bá ti di ọ̀sán tí madam bá ti jáde calm then máa ṣe ègbé yẹn fún ẹ that's not a problem. kò sí wàhálà ẹ má wọrí màá rí yín ṣe gbọ́ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní orúkọ Jésù ẹ jẹ́ ká gbàdúrà. will you shut up your mouth o tún máa pè Jésù and you are coming in the afternoon to di orúfin tó
Come on, stay by the side. Kí ló ń ṣe bọ̀dá yìí náà? Get out today. Eré ní bọ̀dá yìí o. Kí ni ṣe ìwúlá kó orí burúkú? Ó kún máa gbà náà. Mo ní Bible verse tó sọ pé ká ṣe kí ní òun gan wà gan pa. Iṣẹ́ ti rí jẹ, ó fẹ́ ní tí ò rí jẹ. Ẹni tó bá rí mu. So you do stuff like this. Sister. Sister. Ló ṣe bí bó ṣe mí yẹ. Báwo mo ṣe wá ṣe? Ìwọ gangan ló jẹ́ kó máa kọrin fún pé bó ṣe yẹ kò yẹ mí ọ́. Ó burúkú jù. Well done, eh? Lóòótọ́ sísá ni mí. Sísá ni kọ́lé mi ṣùgbọ́n sex ni hobby mi. Wo ọbí ló jẹ́ kó máa jẹ́ ọbí ká pé ọbí yẹn sí raised to power 2 ọbí. Ìyẹn ni á. Good. But let me ask you, ṣé kò ń ṣe pé this thing is a one-time thing? Kò ń ṣe pé kò fi tọ́mílẹ́nu wò ó ní wá mọ́? Kò ń ṣe one-time thing. Tá bá sì jọ ń fúnra wa lójú, tá bá ti ń fúnra wa ní sáyìn. Kò ní lọ́dọ̀ ká máa pera wa. A lè má bára wa sọ̀rọ̀ náà lé. Mo tiẹ̀ mọ sáyìn dáadáa. Tá bá ti rẹ́ra wa, tá bá ti ń fúnra wa ní sáyìn. Àkọ́ máa wọlé kanlẹ̀ ní. Ṣé bí time báyìí ni mọ́mí yín nẹ̀nà òkè? Madam, a ti kú sí ṣọ́ọ̀bù báyìí. A ti máa ta gàrí fún wọn kọ́sítọ́mà. Èmi máa ta gàrí fún wọn. Wo ní gbádùn. Ẹni à ń gùn báyìí. Even tí madam bá wà nígan, it doesn't matter. A lè múra wa corridor. Sharp. O ti lọ nìyẹn. So let's pray. No, má tún pray. Another one will start. Ti prayer la fi ń ṣe. Machine ni a, mo tún ṣe yẹn, máa lọ. Mo gbóhùn mọ́mí ọ. Ṣé mọ́mí ẹ kọ́ nìyẹn? Mọ́mí wò ń bẹ̀. Be careful, Otu. Mommy da. See the way you're living self with style. Otu ṣe mommy. Mami, kí ló dé kò tó ń já lẹ́yìn? Gàrí mo rí mi. Kí ló ṣẹlẹ̀? Bá fún mi lówó, wàá tó jẹ́ jíjí. Owó pọ̀ lọ́wọ́ mi. Mami, èmi lè fẹ́ máa sọ yẹn fún. Ṣé ẹ̀yin fẹ́ sọ fún mi pé ẹ̀ lówó àbí? Owó pọ̀ lọ́wọ́ mi. Owó pọ̀ lọ́wọ́ yín. Anyway, kékeré tí ẹ̀ nìyẹn. Ẹ wò ó, iṣu ọmọ báyìí tó bá jiná báyìí ẹ̀ lè dàrú sí. Lágbára lọ ikú òjijì ò ní pa yín. Ẹ wá jẹun mọ́ pẹ́pẹ́pẹ́pẹ́. Mami, in fact, mo dúpẹ́ pé mo gbà sí yín lẹ́nu láti ra lẹ́yìn. Ṣẹ́rí, ìgbà tí mo dé ọ́fíìsì báyìí tí mo sọ fún ọ̀gá mi, ìpè mami òun introduce yín sí mi pé a fẹ́ ra lẹ̀. Ẹ gẹ̀ẹ́sì nǹkan tó ń ṣe kí ló sọ ni wọ́n bá promise mi ní 20 bags of cement. 20 bags of cement? Ìyẹn ní kọ́kọ́. Wọ́n bá sí náà wọ́n máa fún mi ní blocks tàbá ti bẹ̀rẹ̀. Wọ́n tún wá promise mi ní 500,000. Mami ẹ ṣe because tí o bá ṣe títí yín ní tiẹ̀ ní èrò pé táyì yìí rárá tó máa rà ní. Àmọ́ wọ́n wá gbé mi ní condition but mo mọ̀ pé condition yẹn ni mo ṣe big deal. You understand? Wọ́n ní ti bá lè mú àwọn débi ilẹ̀ yẹn báyìí. Àwọn sọ fún mi ní mami ẹjọ́ tó rẹ lọ́dún bá ti dá lọ́la. Mo fẹ́ ká tètè jí ṣẹ́gbọ́n so that má lè mú un lọ síbi ilẹ̀ yẹn. Ọmọ mi, ṣorí ilé àtọ́ni ò ní bàjẹ́. Àdáwọ́lé ẹ̀ báyìí ó máa yọrí sí rẹ̀ ni. Ibi tó wàá rò pé ó máa dé láyé wàá débẹ̀ wàá tún jù bẹ́ẹ̀ lọ. Ọkọ ọba, àdá ọba, kò ní ṣe lọ́wọ́ kò ní ṣe lẹ́sẹ̀. Ọmọ wa gbọ́ràn sí wọn náà lẹ́nu. Ṣé ọmọkùnrin kan tó ga tó ń gbé nísàlẹ̀ street wa tó ga tó máa ń jókòó síta tó máa ń juwọ́ sí ẹ tó bá ń drive kọjá báyìí. Tí wọ́n ń ṣiṣẹ́ ní water corporation. Wọ́n ṣiṣẹ́ water corporation. Ṣàdédé ló wá bá mi o. Báyà kí ló ṣe é bí bá nígbà wọn ní fibroid. Fibroid. Ọlọ́run ló yọ ọ́. Wọ́n máa wọṣẹ́ Ọlọ́run fi mí ṣe sábàbí fún. 250,000 láì owó tó kú fún mi ni mo bá yá. Pẹ́pẹ́ mi ò yá lówó yẹn ni kò bá kú. Tí ò bá kú kò lè rọmọ bímọ láyé. Mo bá abiyamọ lèmi náà. Abiyamọ tó lójú àná náà ṣàbímọ obìnrin ṣàníwọ náà. Operation yẹn wá successful. Tó bá rí nǹkan tó gbé jáde kúrò nínú ẹ̀. Ojú ọ̀dá o, Ọlọ́run jẹ́ ká gbogbo fibroid o. Mo ṣàánú, ó lè gbà fún mi. Mami, 500 owó àjọ tí mo dá ṣé kò yé mi owó mi tí mo dá tí mo ṣàjọ tí mo kó fún yín ta fẹ́ fi ra lẹ̀. Ẹ kó fún yàn, ó mo fi ṣe fibroid. Mami, ẹ bá má ti ṣe yẹn nǹkan mi ni mo fẹ́ lówó yìí fún tẹ́lẹ̀. But gbà tí mo rí pé lè yẹn cheap pé
pé mo dẹ̀ ní kí n seize opportunity yẹn ẹ wá lọ kó 250,000 fún wọn lára 500. 250 péré ni mo yọ ń bẹ̀. Mami ẹ̀dẹ̀ pariwo 250 tó kú yẹn sì gba iṣẹ́ àlè kó síbi débi tí wọ́n ti ta ilẹ̀ kọ́kọ́ gbélẹ̀ fún wa ni. ìṣe kẹtàrà mọ̀ lọ́lẹ́ àwọn ọmọ padà wá fẹ́ gbé yẹ ṣubú ní sùúrù ọkọ mi. má bínú tèmi tọ́pẹ́ má bínú sí mi ṣé mo sọ fún ẹ pé 250,000 ṣì kù lọ́wọ́ mi mo wá rí pé ẹ̀gbọ́n àtọjọ́ tó ti ra ilé kò ṣe foundation kò jáyẹ̀ pẹ̀ síbẹ̀ dípò fẹ́ ṣe foundation mo náà pé 250,000 ní tó kù kí n kó fún kóun fi ṣe foundation ṣe bẹ́ẹ̀ gbọ́n àtàbúrò ní ọmọ ìyá ọmọ bàbá ní tóun bá ti bẹ̀rẹ̀ akọ débì kan wà á dẹ̀ gbé blọ́ọ̀kì ilé òun wá nísàlẹ̀ wá lókè. owó àjọ mi tí mo tiraka láti kọjọ 250 tó tún kù. Mami mi ní sọ̀rọ̀ ẹ ṣe gbọ́. ibẹ̀ gbọ́n àtàbúrò ní. ìyá bùkátà tó ṣòro. mi ò kó fara àta ẹ̀gbọ́n ẹ̀ mo fẹ́ kó fún un. ibẹ̀ gbọ́n àtàbúrò ní. ẹ dẹ̀ ṣe ní family house. ibẹ̀ gbọ́n ẹ̀ mo fẹ́ kó fún. mi ò ṣàkófẹ́ yín mi ò ṣàkófara àta. ohun tí ó kàn mí ó kàn mí. ohun tó kàn ẹ́ ó kàn mí. ohun tó kàn mí ó kàn ẹ́ ó. ẹ ṣe kù díẹ̀ káàtó báwo lọmọ ṣe máa tún lójọ tó lóun fẹ́ fẹ́ wálé ẹ mú inú owó ẹ fi ṣètọrẹ àánú. orí mo ṣe orí kọ́ lẹ ṣe yẹn orí tẹ́ ẹ ṣe tó ní ọmọ làkejì lára ìyẹn ti kú òróore báwo lèèyàn ṣe máa ṣe wàhálà tó máa jìyà pé kóun tú owó jọ kóun fi ṣe nǹkan rí láyé òun tẹ wá mówó yẹn tẹ fi ṣètọrẹ àánú nísìnyí ẹ wá ń sọ fún mi pé owó tó kù ẹ fẹ́ kó fẹ́mi kí n fi ṣe foundation mi ò sọ fún yín pé mo rẹ́dí àti kọ́lé ń sìn tó bá ti rọ̀ mí lọ́rùn tí mo ti lówó dáadáa màá bẹ̀rẹ̀ foundation màá ṣe fẹ́ǹsì màá kọ́ ohun tó bá wù mí sórí ẹ̀ pòfò náà ẹ wá fẹ́ kú ọmọ ọlọ́mọ fún mi èmi ò fẹ́ o ṣé bóore ni mo fẹ́ ṣe ẹ́ mi ò fẹ́ róore bẹ́ẹ̀ ṣé bọ́mọ ìyá kan náà ọmọ bàbá kan náà ni. owó kì í ní òwò lára mi ò fẹ́ róore bẹ́ẹ̀ ẹ dá owó ẹ̀ padà fún ẹ dá padà fún bó ṣe wà yẹn mo máa ní láti fi 100,000 kún owó gbà má bínú ọmọ ọlọ́mọ ò lè máa ṣe wàhálà lásán náà ó jẹ́ máa ń wo mọ́tò. òde gbangba òun lóore tí kò lọ́gbẹ́ nínú. You're mad. Olórí burúkú ni ẹni ṣé torí mo gbé Bible dání. Àbí wèrè ni ẹni kí ló ń bá mi try náà. O fẹ́ máa enter mi anytime tó bá wọ̀. O dẹ̀ wá máa fún mi lọ táìsì àbúrò kan. You're mad. O fẹ́ máa enter mi fẹ́ máa wọlé sí mi lára anytime. O fẹ́ máa fún mi lọ. Olórí burúkú ṣé torí mo máa ń gbé Bible dání. Àbí kí ni gbogbo rubbish tó ń bá mi sọ yìí. Anybody that see you now tó ń fẹ́ fún wọ́n máa sọ pé ọ́n cheat ya àbólóṣì ni. Ìwọ kọ́ ló wá bá mi fúnra rẹ̀ with your Bible tó wọ skirt yẹ̀rì lọ́jọ́ yẹn tó tètè wá bá mi tó sọ pé ìwọ ni ẹgbẹ́ o that Bible ló sọ pé kó wá bá mi kí n rí ya. Ṣé wo orí àwọn girls tó wá ń gbòòrò pọ́n máa ń polówó fúnra ara wọn ni àwọn ẹlòmíì tí ẹ̀ ọmọ máa dọ́gbọ́n máa DM ẹ ọmọ máa DM ẹ lórí Instagram olórí burúkú mi DM ẹ mo tún gbé wá fún ẹ ní face to face ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo jẹ̀yàwó ilé ẹ̀ tó ti darúgbó tó wà ní ilé ni àbọ̀ olórí burúkú ni ẹni. You are mad. If you are not stupid it's okay this one orofotom there is testing in orofotom it's like food abi. ó jọ balewa abi. no kò ṣe tẹ́sì mo fún ẹ tẹ́sì ni ó dẹ̀ enter mi every time ó dẹ̀ fún mi lọ́wọ́ ṣọlá burúkú ni ẹni wọ́n mo máa pariwo aládùúgbò máa gbọ́ ṣọlọ́ ìyàwó rẹ ni máa ṣe é léṣe máa lù ẹ̀ pa máa pariwo Mr. Peter ti ṣe ń tà mí o Mr. Peter ó ń tà mí níwájú ẹ̀. Shut up, idiot ni ya. Olórí burúkú. Okay, very good. Okay, if I want to be giving you money now, èló ni mama fún ẹ? Torí pé ó jára lé pé me and you we dey stay the same house. Say we dey I go dey give you discount of 20,000 anytime wey you enter me. 20,000 for what? For say you enter. For orofotom. The one wey you don do before, I no collect money for that one. You are mad. You are crazy. You expect spare part? Okay, if I want buy tire, what of if I want buy the full car? Kí ni ma èló ló ma gbà? Na wetin I talk. If you enter me once, na 20k I wan collect. I dey give you discount. Even Iyanena that is in the house, better 20 times. Hey, olóṣì Iyanena tó ti darúgbó. The worst I can do for you because yorí bí mo ṣe já ìbò mo mojú ọwọ́. Each na mmadu be mo mojú ọwọ́. Ṣé ti gbọ́? Worst mo ṣe fún ẹ 2,000. Finish. Ẹgbẹ́ àìmọ̀ gbà mí kẹ́ ẹ̀ bàbá ìtú price mi lò olórí burúkú ni ẹni ṣọmọ yìí sí mo fi ra brat mo fi ra bite ó tọ́ mi pé
ó yà wèrè kí ló tó price mi lò olórí burúkú ó yà wèrè ni. ó dà go stupid. Oh, stupid. ó dà go stupid. It depends on the kind of shop you go. There is places they sell bra at a very low price. Èló ni bra tó ń wọ̀. Okay, I will add to it. The best I can do for you, 10,000 finish. 10,000. Okay, do 12,000. Give me 2,000. If you ṣe transport fare láti inú yàrá ẹ̀ dé yàrá wa. Transport. Lọ́sì. O mọ̀ pé BRT ló ń wọ̀ from your room to my room. Leave her. Na when tí o tún ẹsẹ̀ bàtà mẹ́fà from your room to my room. I can take cab. Kò sí kan tó kàn ẹ́. Add 2,000. Olórí burúkú kò kú lówó. Olóṣì. Admit the mistake o. Olóṣì onírasẹ̀. Torí mo ti ń gbé báyìí ó fẹ́ lò mí yọ. Holy Ghost fire. It will fire you. You will not succeed. You will fire you. It will fire you. The rate at which tí iná máa fi jó ẹ. Iná máa jó ẹ. Ah! Jesus, my Jesus will fire you. This Bible that I am carrying will fire you. Olóṣì olórí burúkú. Kò lówó, ó enter. Torí à ń try kíní ẹ̀ tó ló ti gùn. Olóṣì. Wọ́n mo lè decide láti má try ẹ̀ mọ́. Tí wọ́n bá bí ẹ̀dá. Tí wọ́n bá bí ẹ̀dá tó bá di alẹ́ tí má pè é kó má gbé kọ́ mi. Ṣé stupid ni? Èmi. O máa pè mí lálẹ́. Mi ní pé ẹ̀kẹ́. Kí n tètè alone with this thing that you have done. Okay, very good. 12,000 l'agreement wa. 12,000. 10,000. Tí o bá fún mi jọ. 10. Olóṣì fire will fire you. Wọ́n máa bí ẹ̀dá kí n fẹ́ kó má gbé kọ́. Fire ti tata pẹ̀lú. Olóṣì ó dọ̀dọ̀ mi lọ́jọ́ yẹn ó sọ pé ègbé ni fún un. So káàtì ní mọ̀mọ́ mi ní ìgbà nítorí ègbé ìṣèbátì ní Yorùbá mo dẹ̀ lọ́wọ́ ní ègbé fúnra rà mí. Ewé yeye ìgbà ni o. Ewé yeye ìgbà ni ọjọ́ tí mo dá o ìpè o. Ewé yeye ìgbà ni ọjọ́ tí mo dá kò ìpè o. Ewé yeye ìgbà ni ọ̀nà dáròkun ọ̀nà dárọ̀sà ọ̀nà onídáròkun lọ̀sà kájẹ́ olúfẹ́ ọmọ lè lọ ajá olúfẹ́ ọmọ kó ewu náà ìpàwòdì àwòdì okó ewu náà ìpàwòdì àwòdì okó ewu afẹ́fẹ́ lọ́rí fẹ́rọ̀kún o ẹ má fẹ́rọ̀kún mọ́ o ẹ má fẹ́ bọ̀ wàsọ́dọ̀ èmi fáyẹmí báyìí ẹ fún ìbìlẹ̀ tí fẹ́rọ̀sà ẹ má fẹ́rọ̀sà mọ́ ẹ má fẹ́ bọ̀ wàsọ́dọ̀ èmi fáyẹmí báyìí ẹ fún ìbìlẹ̀ tí fẹ́rọ̀sà ẹ má fẹ́rọ̀sà mọ́ agbẹ́tí ń gbèrè pàdé olókun ẹ má gbèrè pàdé olókun mọ́ ẹ má gbé bọ̀ wàsọ́dọ̀ èmi fáyẹmí lónìí. wà á gbé sílẹ̀ wà á kó wà. níbo tani ń gbẹ́nu afẹ́fẹ́ sọ̀rọ̀ tani ń dún màwúrú tani ẹ bọ́ra abẹ́yàn èyí abẹ́ bọ́ra. àṣetì ò ti ń ṣe Elédùmarè àṣetì ò ti ń ṣe Elédùmarè ẹ̀yin tó láyé o ẹ̀yin tó lọ́run o. taniọ́ níbo ló ti wá kí lọ já mọ́ mọ́bẹ̀mí ara rẹ ṣòfò mọ́jì bó ṣe rà rẹ lóògùn tí ò mọ́sẹ́kọ̀ tó torí bomi gbóná kí ló ń bá kiri. kí ló jẹ tẹ́lẹ̀ ẹ̀kọ́ tó ń gbé ẹ nínú. èmi Fáyẹmí. kí ló mì tí ò kanlẹ̀ odò okùn ẹ. èmi Fáyẹmí. tó fún ẹ lọ́fù. Ifá ni mo mì mo gbé fáwọn látọ̀run ni bẹ́ẹ̀ ni Ifá ni. ìwọ gbé fáwọn látọ̀run. wọ́n ìfẹ́ lójú kan bọ̀ fáwọn onífọ̀bí tuntun bò sà Ifá ni ń gbénu mi ti ń fọ̀ mí èèyàn. ìwọ gbé fáwọn látọ̀run. bẹ́ẹ̀ ni mo sọ. ṣọ́fọ̀ ló pa ìyá àbọ̀ nǹkan rẹ̀ níwájú èmi àwọn tí mo rán sí ẹ̀wọ̀n òjíṣẹ́ fún ẹni. rán sí mi èmi rán sí mi àwọn ọmọ lọ́rọ́. mo tún díbọ́n níwájú mi ṣẹ́ni tí mo rán sí ẹ̀ òjíṣẹ́ fún ẹ. kí n ṣe ìfìyàn tó jẹ́ mi ò mọ bí yìí rẹ ṣe tó Ọlọ́run ní jẹ́ kí yìí rẹ bàjẹ́ yìí rẹ lójú mi kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ báyìí sọ ọgbọ́n Ọlọ́run ní wá ba yìí rẹ jẹ́. báwọ̀ rẹ wá sí wá ń dẹ́yìn tí gbogbo èèyàn fẹ́ mọ̀ ńlá ń bẹ̀ àwọ̀ náà ní bàjẹ́ sórí ìdí tí mo fi pè ọ́ ọlọ́mọdé ọmọ ìyá ara ẹ̀ tó o bá gbọ́ ọmọ kan báyìí ọmọ wa kan báyìí tó ní a lè máa lò ó lọ o ṣùgbọ́n alálàáfíà
a lè mọ nǹkan lémọ́lé o ṣùgbọ́n mo lẹ́mí gúngún ọmọ mi ni orí tó fi ń kì mí lóde nu so wá nígbà tó ti kì mí mọ́ àwọn òpin tá lórí ń tẹ̀ gan tí mo lè gbé mo wá rántí pé ìwọ tọkọ rẹ ti sán lọ yìí ó yẹ kí n bá ọ sọ̀rọ̀ kódà kéèyàn máa ṣàdágbé àdáfà ìwọ rẹ ọkọ rẹ ti rìn lọ ìwọ nìkan ló ń dá sanwó lé ò ń sanwó ná kó o tó ra oúnjẹ sílé kó o tó sanwó gbogbo ohun tó yẹ kó o san ọwọ́ àwọn mẹ́fà náà wà níbẹ̀ tó san ẹ̀yin wọn àwò gbé ọ̀dà kí n ṣèrànlọ́wọ́ bẹ́ẹ̀mi rẹ bá lè wà ní clapper board tá a wà papọ̀ gangan tó ń yí ọ tá a jọ ń rò pọ̀ mọ́ra wọn ọ̀ gbádùn mi èmi náà gbádùn ẹ̀ àgàgà tó o bá rí mi. dáadáa kó sì lọ. sí ò sí. ayé ìṣẹ̀yìn ni mo sọ bẹ́ẹ̀. ẹ gbọ̀ngàn o. ètò yẹn bá mọ̀ mẹ́jọ yẹn mọ̀ ń gbọ̀ fún mi. ẹgbẹ́ ni yín sọ̀hún ṣáàrí ibi tó yẹ kẹ́ fi gbọ́n ẹ ti ọpọlọ yín ti dorí kodò ó ń yòrò lọ́wọ́ bí bá tiẹ̀ wá fẹ́ yàn ṣẹ́yìn tẹ́ ẹ pé ẹ wo bẹ́ẹ̀ ṣe dúró. ibi tó fojú sí sọ́rí ibi tó fojú sí kò mọ̀ rí bẹ́ẹ̀ tó gbé ìjọba gbére bá dé eré ọ̀gànjọ́ tó dé eré ìdájí ìkàkà gúngún ìkàkà ó mọ̀ burú bí eré ó mọ̀ fún mi ní sandy fẹ́ tó lágbára n kò mọ̀ sí house. ẹgbẹ́ yìí ọrùn rẹ̀ rẹ̀ house kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wo gbogbo ayé bá tiẹ̀ máa fẹ́ kọ gbogbo ayé tún gba full plot ẹ̀yìn gba plot wáyé ṣé bó yẹ kórìí ọkùnrin ṣe rí lélẹ̀ ẹ wá ń jọ ẹ̀ round bẹ́ẹ̀ bá gorí mi ó sọ pé ọ̀rọ̀ yín re mi ìdẹ́fẹ́ kan náà kó sí yín kalẹ̀ nítorí mi ẹ yà tètè wá ìyàwó yín lọ wájú ṣẹ gbọ́. wọn ṣe fẹ́ lókun ẹ̀. ẹ̀yin dà ṣẹ́yìn rè àbí bí fáànù tí yóò yí tó ń yí lórí báyìí ṣe mọ̀ tí fáànù bá rò ó á máa yí bẹ́ẹ̀ ṣe rí nìyẹn torí ẹ̀ fi gbà kan pé ẹ̀ dẹ̀ dúró dédé àbẹ̀ dúró dédé ni. mo bí ìwà ẹ̀wọ̀n tó dúró dédé sẹ́mi táwọn obìnrin pàdé lọ́nà tó ń débílé yóò bá jọ kọ iná àsìjálẹ̀ ẹni lémi ni mo sì. ojú wọn fọ́ wọn ò ríran àwọn tó bá gbé yín kalẹ̀ bó gbájà kalẹ̀ kọ́ ni kí n mú kan màmá já ó gbé mi kájágùn mi ju ẹ̀yìn yìí lọ. kájágùn ọ̀ ju ẹ̀yìn bẹ́ẹ̀ ni ṣé torí rádaràdà ẹ lè fi pè mí ní ọjọ́ tẹ́ bá tún padà pè mí sí ọ̀rọ̀ rádaràdà tẹ́ ń sọ ẹ̀jẹ̀ awọ ẹ̀yìn. ẹ gbà mí kalẹ̀ ṣé n ò mo rí rádaràdà lóòótọ́ sí rádaràdà ni mí ṣé torí pé ẹsẹ̀ ń dùn mí àtọwọ́ kan ṣé kíní mi wá rọ ni. àwọn ọ̀rẹ́ kan tún wà ó lè fi ọgbà kan. pẹ̀lẹ́ báwo wà ní. àwọn olè wá jẹ ló ń ṣe ẹ̀ yá. gbogbo àwọn nítorí kan gbé lè jùdé yìí kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ni ṣé bí èèyàn ṣe gbogbo ẹ̀ ṣe máa ń wà bọ́ọ̀dù délé wọ́n tún mọ̀ tó yẹ pé tó bá débi ìbàyí ó máa dalẹ̀ wú ṣe gbogbo ẹ̀ ṣe gbá. sáálè bàbò ọ̀rọ̀ ilé. wàrí kẹ. máa jẹun lọ jẹun lọ́tún jẹun lósì máa gbà nǹkan lọ lóríṣiríṣi èèyàn mú mọ́ọ̀tì ẹ̀ mú mi mú mọ́ọ̀tì. kí ló ń ṣe ẹ ṣó fẹ́ máa yọ mí ni. mi yọ ẹ o mi ò ní sí gbogbo lẹ́bù eléyìí o mi ò ní fura wa. wo ẹlẹ. ibi táyé bá bá ní là á jẹ. ẹ bọ̀ lẹ́tọ̀ọ́ náà mo gbọ́ nǹkan tẹ̀ ń sọ ni pé bóyá mo gbọ́ pé ẹ̀ ń complain pé ṣé kò ń ṣe nǹkan tó mú ẹlẹ́dàá yín mu lẹ́mu nìyà. so kí nìyẹn fi kàn yín. mo ò gbójú lójú ṣàánú ni pé tó bá yẹ pé nǹkan tó mú ẹlẹ́dàá yín mu kọ́ nìyẹn pé kẹ́kọ̀ọ́ mú nǹkan tẹ́ máa ń mu gangan. wo àlàyé ó wá bẹ́ẹ̀ nìyẹn so ó wá ìṣẹ̀lẹ̀ kéèyàn gbà bẹ́ẹ̀ níjọ́ tá a bá rí jẹ kéré ká jẹ kéré níjọ́ tá a bá rí wọ̀mù ká bù sọ. jẹ́wọ́ ọ̀bùn ara ẹ̀ kan dáṣọ owó ẹ̀ wọ́n ní iṣẹ́ nǹkan tó wù ẹ́ ló mú ó dẹ̀ sọ̀rọ̀ ẹ wo brother kò ń ṣe nǹkan tó hùwà jẹ tó hùwà mu là ń mú bíbà tó bá dé bíbà yìí a máa ń da bíbà irú ó máa gbà nǹkan àwọn èèyàn máa gbà nǹkan lọ lóríṣiríṣi lọ́tún lọ́sì nígbà yẹn nìyẹn ju dákẹ́ ẹnu ẹja aríṣu fẹ́ máa yẹ̀yẹ́ mi. ìgbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó dẹ̀ lè sọ̀rọ̀. èmi tó jẹ́ pé tí bá ti débi tí máa ń gbà nǹkan fáwọn èèyàn even gan tí bá gba pẹpẹ súùpù lásán abọ́ pẹpẹ súùpù tí mo gbà náà máa ń dá fún kitchen wọn wọ́n ń fọ́ pẹpẹ súùpù ẹlòmíì. ìwọ náà dẹ́gbà padà ẹ sà ẹ mú nǹkan tẹ́ máa mú as usual tó bá wù yín mú ẹ má bọ̀ ọ́ máa sanwó. ìrẹ́ ìrẹ́ ọlọ́run padà gbé kọ́ mi orí lórí wọn tọ̀ ìṣẹ̀nu balabala àfihàn sọ̀rọ̀ la wá mọ̀ tọ̀ wo o ṣáà mọ bí mo ṣe ń jẹ pẹpẹ ẹja yẹn ó ti yẹ nítorí ẹ tóbi tó jọ bí orí tiẹ̀ báyìí tó bá ń kẹ́nẹ̀ sí wa tó bá wọn ẹ má sọ ohun tó fẹ́. èmi pando yam àti ẹja òbí méjì. ẹ sà ẹ sọ yẹn lẹsí tẹ fẹ o má ìgbọ́ ẹ̀kọ́ lọ́wọ́ lọ́mọ. no kó tiẹ̀ kó méjì wà náà kí n kàn tiẹ̀ fi bẹ̀rẹ̀ bọ̀ wá láyé nǹkan wọ́n bí o mo máa ń náwó bí o. agbára náà ká ẹ má wọrí. mo lágbára Ọlọ́run ká. o ṣáà ti tọ́ 100,000 lẹ́fẹ̀ẹ́ mú. jọ bá ń fi energy drink kan sí kí n tún máa fi lú
Esma, ẹ̀yin ò mú nǹkan ní oúnjẹ nìkan lẹ́nu. Èmi oúnjẹ mo wà ókè Wọ́n lè fẹ́ náà bí ẹ máa ń gbé. Ìjà tẹja. Brother, sir, kò yí sí o. Ẹ ṣú ọ. Ẹ̀mí gbé nǹkan tí wọ́n lọ kó wá yẹn. Káyìn náà, bẹ́sẹ̀ ṣe báyìí. Aṣọ lápọ́ lè yàn láwọn. Ẹ má yẹ kí ẹ bára sí nílò tán. Jọ jẹ́ ká tá dùn ẹja yẹn o. Kọ́láhùn máa ń ṣọ́ wa ní. Àwọn olè ẹ wá jẹ sẹ́mu, ẹ wá jẹ àkàṣù. Wọ́n pe kábíńtà tí ó kọ́ bí ìgbẹ̀mí mo sọ bẹ́ẹ̀ fún yìí. Kó lọ́dà àdá òsì. Ẹlẹ́rìí kó tún láti ẹni mo fi kọ́ bí. Oníṣe wàhálà tẹ̀mí ṣe kí n tó kọ́ bí báyìí. Ẹ pẹ̀lẹ́ tó sì èrè. Ṣé kì kankan máa sán lórí ẹ̀? Ọkọ̀ ṣe mí sà. Kí wàá lọ kàn án? Kò sí ọtún kan mi sà. Kí ló gbẹnu ẹ sọ̀rọ̀ yìí? Ariwo ni mo gbọ́ mo ṣe wá sà. O gbariwo. Bẹ́ẹ̀ni sà. Wọ́n ti fọ ẹ lójú rí. Àtọ̀ sà, ọlọ́dẹ ń jẹ́ wọ́n fọ. Ojúlójú ṣàánú, ẹ̀yin náà ṣe ṣùgbọ́n nípa ọmọ ìkò lé tó ìkí ló ṣẹlẹ̀ sà. Ó le jù bẹ́ẹ̀ lọ, wèrè ni ọ́ ni. Adé má pọ̀ wo sí ni. Oúnjẹ alẹ́kejì sọ́kọ̀, à ń bá yẹn sọ̀rọ̀ pé ó jẹ mí lówó, òun jọnu bẹ́ẹ̀ ni sákúrò òun jọnu sọ̀rọ̀. Kódà mo ti mọ̀ tẹ́ bá wá ní pé wọ́n jẹ́ inú wọn ilé wọn síta sí ibodè fẹ́ kàn lọ. Kọ́ lọ sọ́run. Ọ̀run wa mẹ́ yàrá pọ̀ lọ́dọ̀ bàbá mi tó ń kọ́ flax èyí tó bá yẹ tí yàrá ẹ̀ bá jọ flax wọ́n fún flax èyí tó bá jẹ́ tó ẹgbẹ́ rúmà ń ká lọ ni wọ́n fún rúmà ń ká lọ ó dé yàrá kan náà ní ìwà ẹgbàá mu wọ́n fún yàrá kan ibi tí wà tiẹ̀ bá dúró sí ìkọ́ ó tẹ̀lé wọn ló fẹ́ mọ́ ọ lọ tètè mọ́ ọ lọ́rùn. ṣé mi ò tí ì yá mi ò lọ bá àwọn tó wà lọ́wọ́ òdìbẹ̀ yẹn kan ti kún ẹ ká di bí mú jẹ. ẹ wo ẹ máa kíwèrè ìdásọ̀rọ̀ yín o yóò kún bá yín o. ẹ ní sùúrù ṣé bá ń bẹ̀ yín ni ẹ ní sùúrù ẹ wẹ́ máa lọ sókè jàre ẹ ní sùúrù. ká máa lọ sókè ókè ilé bàbá àti bàbá yẹn ilé bàbá ńlá rẹ ni kò máa lọ àbúkọ ó fi kásẹ̀ lù ní. ó dẹ̀ ló lọ jẹ yín gangan tó fa gbogbo wàhálà yìí. kí wọ́n ń sanwó kéèké. èló wọn jẹ yín. ó kù ní kó pé 100,000 mani. èló ní sà. 85,000. ni wọ́n jẹ yín. 85 ó kù díẹ̀ kó pé 100,000 sanwó kékeré nìyẹn níbi tí ìlú lè dé nísìnyí. ọdún mélòó nìyẹn. ọdún mẹ́ta ni wọ́n ti kọ́kọ́ mú sẹ́ńgì wá lórí ẹ̀ ló fi kú bẹ́ẹ̀ ọdún mẹ́ta ẹ lè mọ̀ pé wọn ò ṣiṣẹ́ mi mọ́. ẹ sà ẹ ní sùúrù. má jẹ́ ó fi ìyà jẹ yín o má jẹ́ ó fi ìyà jẹ yín mò ń sòótọ́ fún yín o. ẹ sà ṣe pé ìwà ẹ sà 80,000 ló wà mí sà àmọ́ máa yọ 1,000 wọ̀. àmọ́ yọ nǹkan kan bẹ́ẹ̀ kò fẹ́ fún ọ lóòótọ́ máa yọ nǹkan. èmi mo fẹ́ ní sùúrù èmi náà jáde lọ ní ojúlówó lójú ṣàánú ni. èyí tó wá kún kan balance tó wá kún kan. ẹ má wọ nìyẹn kéré nínú 86,000 85 ẹ ní 79 ṣe bí 6,000 pé ló kù ẹ gbà ẹ gbowó lé ẹ má bá wọn fa ọkọ mọ́. mo mọ̀ dídọ̀ fi ń ṣe ìwé eléyìí o mo mọ̀ dí o ẹgbẹ́ ní sọ́run oúnjẹ torí tiẹ̀ náà ní gbogbo àjò tó ń ṣe torí ọmọ yìí ni. kò tí ì gbó sà. kò eléyìí mọ ò tí ì gbó. ó ṣe kí ni. mo gbọ́ bàbá kọ́ láti gbó. mélòó la rẹ̀. ṣé kí n yẹ wò ni. ẹ mọ̀ kọ́ mọ̀ bọ̀ wọ́n yẹ ẹ wò ni. ẹ̀wọ̀n ni o. o ti gbọ́. ìgbó ẹ fílẹ̀ nítorí. amẹ́ni yàdì ni. ẹ ti gbówó lé báyọ̀ wà. amẹ́ni yàdì ni o. ẹ ṣe wo bàbá kọ́ mi o. ok ẹ ṣe o bàbá kọ́ mi ẹ ṣe o. ṣé ìyá wọn ló fẹ́ mú àwọn ọmọ rẹ. owó lẹ́yìn wà pẹ̀lú ọjà. èmi tí ìwà pèsè gbogbo àti àtẹ̀mí náà ń bá bọ̀ bóyá kí àwọn máa sùn lé mi náà olórí burúkú ni ọ. irọ́ sà. ó fi kan bá tẹ́ ẹ bá mú ìyá yẹn sà ẹ wá fèmí lọ́mọ. ẹ kí wọ́n lọ́mọ bẹ́ẹ̀. kódà kí ni wọ́n halẹ̀ fún náà tẹ́ni displace olórí ibu ni ọ. ẹ ṣáà má bá wọn jà mọ́ sà. kò sí lọ kó ra ló lọ sọ. gbogbo ọ̀nà àmọ́. You put food in the house to jẹ. wọ́n fẹ́ kú ilé ara tó ti wọ́n bá pa á síbi báyìí wọ́n ti máa rà máa ń bẹ̀rẹ̀ báyìí máa ṣe é sí. ṣó ti gbọ́. oyin yín burú ni ìwọ ló jáde ní bíà. irọ́ ìwọ ló jáde láti inú bẹ̀. èmi kọ́ ọ̀nìyàn mìíràn eku ló jáde. bàbá ìjìṣà ṣe eku kú sí eku ni. èmi ń jẹun kó dání. oúnjẹ ọkọ dá even sọkàwé in this house kò tí ì bàjẹ́ ìwọ ló ya ìgbẹ́ tó dàgbé sọkàwé ló bẹ́yẹn. ṣe gbogbo yẹn mi tẹ̀sẹ̀ let's settle this one. má fi ọ̀rọ̀ bu ọ̀rọ̀ mi mọ́lẹ̀ o má fi ọ̀rọ̀ bu ọ̀rọ̀ mi mọ́lẹ̀. ẹ wo bí mo ṣe rí ṣé mo dá tó. ọ̀nìyàn ni èrè. wá wò ẹkún gẹ́. kíkiní wá bàbá mi kí nǹkan mi. nǹkan tó ẹgbẹ́. mọ bàbá ẹ lórí bẹ́ẹ̀dì tí èmi àti ọmọ yìí jọ ń sùn. ọkọ mi yìí tájọ ń sùn. ẹ jẹ́ ká sọ. máa pa ẹ́ nínú ilé. ṣe ẹgbẹ́ òótọ́ lẹ́nu mi. ṣe rí ọmọbìnrin ọ̀nìyàn ni o. níwájú ọlọ́run ọ̀nìyàn kí ọ pé jẹ́rìí irọ́. bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ ẹlẹ́dàá rẹ̀ bẹ́ẹ̀ ni. you're such a good man. mi mo wà ń bí ebi mi lè lè. you're a good man. ẹ bá ní bẹ́ẹ̀ ẹ bá ní bẹ́ẹ̀ ẹ bá ní bẹ́ẹ̀
ṣe rí ọmọbìnrin gbogbo ọ̀rọ̀ kí ọ̀hún sọ nípa ìrọ̀nà pàkó o. òótọ́ ọbẹ̀ ẹ jẹ́ kí n já yín sí òótọ́ ọbẹ̀. mo ti mọ ìgbàgbé arábìnrin tí yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀nù yàrá rẹ̀ la bọ́kọrin sùn kí bá kí kábẹ́ á ti tẹ̀ mí sí. You are a very useless man. You are a very useless. I was saying you are a good man. You are a very. Okay. Very good. You have the guts to abuse me, and you are leaving that man there. You will be shocked. You are holding that man here. Okay, very good. Very good. Okay. You people are doing something behind me. Out. Ṣé ìwà bá mi báyìí nínú ilé tí mo gbọ́ ariwo mi rí? Ẹgbẹ́ tí bá ti pa ìjábọ̀ gbọ́sọ̀ bọ́tà yẹn. Don't hold me. Mo lè jọ torí Ọlọ́run fọlọ́run bàbá yìí jẹ́ Yéṣu ló parọ́ mọ́ mi ní Èṣù ní. Jésù Kristi ni kò lè lẹ́yìn mi ò ṣe kókó mi. Ṣé ìwọ lè kúnlẹ̀ kó máa bẹ̀ mí? O ní bẹ̀rù Ọlọ́run, o dẹ̀ ń pe orúkọ Jésù Kristi. Ṣé Jésù Kristi ló gbé lọ sínú yàrá ọmọ Ìgbò? Adójútì ni ọmọ ni ẹ, mi ò mú ẹbí ẹ, mi ò mú ara ẹ, mo gbé ẹ wá sínú ilé mi, mo fún ẹ láṣọ, mo fún ẹ lóúnjẹ. Aláìda ènìyàn ni ẹ, aláìda ènìyàn ni aṣẹ́wó ni ẹ, olọ́bọ̀ ọmọ Ìgbò sùn ọmọ Ìgbò tó níyàwó nínú ilé kan náà. Kí ni mo ti ṣe fún ẹ? Kí ni mo ti ṣe fún ẹ tó ń sunkún ẹgbẹ́rẹ́? Ìgbà tó ń ká ẹ lẹ́sẹ̀ sókè, o ò lè pariwo, ìgbà tó ń ká ẹ lẹ́sẹ̀ sókè. Ọmọ ẹ mọ́lẹ̀ láti ìsàlẹ̀, látòkè àbí láti ìsàlẹ̀, ọmọ ọ̀rá ni olùsí. Yẹ́yà, kí ni kò kẹ́wẹ́? Lọ́kẹ́wẹ́. Ọ̀yà jìjẹ́ bàjẹ́. Àbí òjì. Àbí kò nílẹ̀ jọ. Kí ni ẹ̀lẹ́kùn àgbo sí? Wọ́n lè kò kẹ́wẹ́. Wọlé. Wọlé kò kẹ́wẹ́. Bùkátà tó ń ṣòro, ẹ ṣòro ni wọ́n bá ṣe. Mo mọ̀ pé mo ti ṣe àṣemáṣe. Ẹni Yorùbá náà lẹ́sọ̀rọ̀ tẹ́ fi proverb inside lẹ́tí tẹ́lẹ̀ṣẹ̀ bá ti mú ṣe ẹlẹ́ṣẹ̀ kò jẹ́ kó tí ó pẹ́ lórí nìdá ṣọ́rọ̀ mi yá. So now ni mo ṣe mú my wife ìyá ní ìnáwó please help me to the yard because tó bá kúrò nínú ilé mi náà kí ni kí tèmi dà ayé mi ta nìyẹn o pátápátá gbódógbódó. So in order not to allow the teacher to come into my life let me bẹ pé nǹkan tó ṣe mí yẹn o kò tún ní app náà ọmọ lọ́wọ́ mi mọ́ so that kò take everything easy kó máa lọ kó jẹ́ kájọ́ padà sí inú ilé náà kájọ́ padà sí bá ṣe bẹ̀rẹ̀ because ìbẹ̀rẹ̀ kì í ṣe ní iṣẹ́ ẹni tó bá forí ti dọ́pin ni please help me to talk to her. Ìyàwó mi ò sọ̀rọ̀ ni ò lọ́rọ̀ kankan láti sọ. Ṣẹ́rí ẹ̀yin Yíbò tẹ́ bá ti pẹ́ lẹ́kọ̀ọ́ yìí òwe lẹ máa fi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Kí ni wọ́n rí lọ́bẹ̀ tẹ́lẹ̀ tó fi wá wọ́wọ́ tó mú ọmọ tí mo gbà sílé tó mú tó kì mọ́lẹ̀ tó dẹ̀ níyàwó tó dá báyìí ṣé ẹni tó kì mọ́lẹ̀ ṣó dá tó yàwó ẹ̀ dá mi lóhùn náà ṣó dá tó yàwó ẹ̀ wá ní kémi bẹ́ẹ̀ bẹ̀bẹ̀. Òun ló sọ pé ègbé ní òun o pé báìbù ló sọ pé kóun wá bá mi. Báìbù ló wá sọ pé ṣé èèyàn máa sọ̀rọ̀ Ọlọ́run fún yẹn ṣé èèyàn máa kó ti kún sí ọ̀rọ̀ Ọlọ́run ni. bó ló ṣe wá dé bedroom. Òun fúnra rẹ̀ ló mú mi wọ díà. Òun ló mú wẹ wọ díà. Ìyàwó mi tí kí n bẹ sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ṣó ṣe fẹ́fẹ́ tí ẹ sì lọ sílé yín náà kó lọ sinmi kó wá máa rò ó bóyá ó máa padà wá fẹ́ àbó ní padà wá fẹ́ tó pé mi ò mọ nǹkan tó ń wò tó fi kèèyàn mọ́lẹ̀ ìwọ sì kó gbogbo àwọn ẹrù ẹ kó lọ sinmi sílé àwọn òbí ẹ náà tó bá wùn ẹ kó padà wá tó bá wùn ẹ kó má padà wá ṣùgbọ́n èmi ò ní sọ wípé kó máa fẹ́ oníṣìnà Ọlọ́run máa yẹ kó kókó kúkó Ọlọ́run máa yẹ kó kókó kúkó. Mọ́mì ẹ ṣé mo dúpẹ́ ṣé mo pẹ́ béèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan pé ṣé mo ní nǹkan tí mo fẹ́ sọ mo ní kò sí èmi fẹ́ kẹ́ ṣe ìdájọ́ ni náà kí wá gbọ́ nǹkan tẹ́ fẹ́ sọ ṣé wá rí ìdájọ́ tẹ́ ṣe yẹn inú mi dùn sí. ẹ wo ẹ má bínú o gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ fún yín ẹ má bínú ṣé gbọ́ yíò ẹ Amadoa òun ló máa bí ẹ. Madam, please, there is something you said that is very wrong. You don't know what Igbo does. Tó bá fẹ́ lọ dáná. When I went to
meet her nǹkan tí mo ná ayé family mi fẹ́ bàjẹ́ now ẹ̀yin tí wọ́n ní kó padà lọ kí n tí wọ́n go again. so irú òòrùn nǹkan tó ná kó tó kí ọmọ tí mo gbà sílé mọ́lẹ̀ òòrùn nǹkan tó ná. Madam, do you know that you just added to my problem and you did not save my life? Hey! Ibi ni material owó tí máa tún lọ padà dáná lọ́dọ̀ àwọn people yìí náà. I will be a reverend father in the long run. Madam. Ọ̀rẹ́ mi yíbo. Ó gbàgbọ́. Bó ni gbogbo rẹ̀? Yes, you draw there here. Baba Ijisha, right? Yeah, that's your name, Abi. Very good. Mo fẹ́ bèrè àwọn kòkòrò wẹ̀. Now, ìgbà tó jẹ́ pé you are an unfortunate being. Wọ́n fi lè sí ju ẹlẹ́nu kékeré. So anything tó gbọ́ àti tó gbọ́ lóru káàkiri ibẹ̀ ni mo ti mọ̀ pé unfortunate ni á. Now that you have spoken and you have talked now. Ìyàwó tó wà nílé mi náà ó ti lọ. Girl tí mi àti ẹjọ́ ń ṣe orí fùtọ́m wọ́n ti lè kúrò nílé. Na mo fẹ́ bíà. Simple question. Jọ Mr. Ijisha, kí ni èrè ẹ? Èrè mi? Yes. Kó bá jẹ́ tèrè mi ni ó pọ̀. Okay. Torí rúri àjèrè fọlọ́run ọba rẹ̀. Olórí burúkú ni a. Ó mọ nǹkan tí mo fi mọ̀. Because ó ti ayé ti bàjẹ́ ó ní obìnrin nílé. Now ó lè dá ìwò sáré ògiri kó máa ṣe lóṣì ẹ̀ díà. Ó wá fi ẹnu ẹ̀ ó fi balẹ̀ ayé mi jẹ́. No problem. Now conclusion mi ni mo fẹ́ sọ náà. Tó bá bí ẹ àárẹ̀. Tó bá bí èrè tí ilẹ̀ bá ṣú every night. Tí ilẹ̀ bá ti ṣú tí mo bá pè é Baba Ijisha. That you should come to my room. Tí mi ò bá rí yá. Sórí ṣòkònà tó máa ń pè yẹn, ṣòkònà yẹn ló máa pa ẹ́. Dùnà kí n máa yá ṣe ní rúùmù rẹ̀. Bàbá pè mí kí n tèmi pẹ̀lú ti rúùmù rẹ̀ lálálẹ́. Fún kí ni? You must come because you have made me unfortunate. Now I will handle your nyash. Ibo. With pleasure. Baba Ijisha, mo máa handle nyash yẹn. Kí ni wá sí pẹ̀lú? By the time kí ni máa ṣe, mo máa enter the place. Ebi mo kò sí mi yàgbẹ́. Kọ̀kọ̀ mi hàn. Kọ̀kọ̀ mi ó bá máa rí bí yàgbẹ́ mọ́. Kàtà tó ṣòro o ẹ ṣòro ni wọ́n bá ẹ ṣe. Àǹtí mi ṣàgbọ́ mi fẹ́ mọ nǹkan tẹ́ mọ̀ ṣe ẹ padà síbẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ẹ padà síbẹ̀ mọ́ ṣe èdè mi ṣàmọ̀ níbi ṣé mo ní àti wá máa bá mi gbé ó ní mi lára ni ẹ lè padà sínú ilé yẹn o kí ló dé láì ṣọmọ kékeré same tí lọ́la máa bá yín sọ all the time àti ló ti pọ̀ jù náà ẹ̀wọ̀ ọmọ yẹn sì ti tó lọ ká ọkọ̀ lọ́kọ̀ mọ́ ká ní bó ṣe wọlé olé yẹn sí góòdì wọn ló gbé àpògbé wọn lówó ọrùn ta ló gbé sí ẹ tẹ́ ẹ mọ̀ ọ̀run ẹ mọ̀ ẹbí ẹ̀kọ̀ gbà sílé without my consent kí lẹ́ ń sọ. yóò fẹ́ẹ̀ tí ẹ ṣì ní sùúrù owó létà ẹ̀ sọ mo ṣẹ̀ṣẹ̀ sọ ni ẹ ní sùúrù tó bá expire má dẹ̀ kó wá bá yín. ìyọkọ mi ewu lẹ ń sọ yẹn gbàgbé ọ̀rọ̀ owó lé jàre ṣé rí gbọ́n nǹkan tó kọ́ mi sọ èmi gan fara mọ́ ọ̀dọ̀ wa ń bilẹ̀ máa wọ̀ ẹ̀ máa wò rí ọ̀dọ̀ wa ń bilẹ̀ máa gbé. nígbà tẹ́tẹ́ ń sọ̀rọ̀ owó lé ní ìkan fẹ́ kọ́ọ̀tì ìyàwó mi lẹ́ẹ̀kan tó pé ti ń sọ̀rọ̀ ni ṣé owó lé tẹ́ ń sọ ṣé ìlẹ̀ sọ ni bí mo sọ fún yín. ṣé rí kò bá jẹ́ pé oṣù mẹ́fà ló kù ẹ fún wọn ajá ọba máa gbé ẹ padà síbẹ̀ yẹn mo sọ fún yín o my dear bá mi pèpè ẹrù mọ́. ẹni ẹ máa enjoy ọ̀dọ̀ wa bí náà. Alright darling, ẹ má pè lórí ìyókù èmi máa wù ẹ ní ìpín inú mi ti ẹ̀dùn pé èdè ìrẹ́ ní bọ́ọ̀sì ọ̀rọ̀ mo ti ní sí i bàjẹ́. ẹ wò ṣe máa ń wo sinimá ẹ máa ń lọ sí sinimá ẹ máa ń wo múbi ẹ ń ṣe ìyẹn ṣe máa ń lọ pé òkè ẹ jẹ́ ká lọ jayé ẹ lọ àmì ọkọ mi ò jáwé mi máa jáyé ẹdùn ẹ káfí ṣe ẹ máa ń play ludo ẹ jẹ́ lọ gbé ẹ máa ẹjọ́ ọ̀dọ̀ wa ọ̀dọ̀ yín wò mo ń bọ̀ mà. ọjà dálé mi ṣebí mi mo ṣàyànjú wọn lọ sí ṣọ́ọ̀bù ẹ mọ̀ pé ní public holiday mi ò rẹ́ yẹ mo ṣe ń bọ̀ àti wípé ebi tó ń pa mi kò ní pàtó. ẹ pẹ̀lẹ́ ẹni mo ṣe láìkì tó mo ti lọ́ọ̀fù ìgbà bẹ́ẹ̀ ni pé mo pé má tètè dé ni ẹ ti bá mi gbọ́ bẹ́ẹ̀ kúrò ní fíìsà bí
ẹ ti bá mi wọ́ mẹ́bọ́ mi wá lè ní orí kókà ṣé inú microwave ló wà ní àbíbọ̀ ibi yẹn ń pa mí ó lè gbé sí. ìyàwó mi ṣorí ọmọ tó bá mi ra ọ̀gẹ̀dẹ̀ ó ṣọmọlúàbí ṣàṣà ló dé tó lébi ń pa òun wípé òun àti àwọn àbúrò òun mẹ́ta wọn ò tí ì jẹun látànà ìyá òde sí ń bí bàbá ẹ̀ tún ti ṣaláìsí. ṣẹ́rí àǹtí mi tí ibi tó ń pa mí mi lè gbọ́ sórí yẹn sí ẹ jẹ́ kí mi kọ́kọ́ jẹun ẹ sọ ibi tó bẹ̀ wá kí mi jẹun náà àwọn máa sọ ṣe gbọ́ ìbúlẹ̀ bá ń bọ́ bẹ̀ sí. ọmọ yẹn náà ni mo kọ̀ wọlé mo dẹ̀ bú ọbẹ̀ mo dẹ̀ gbé fún ọmọ kékeré tí ò tí ì jẹun láti jẹta ara bí amọ̀ ta mí mo gbọ́dọ̀ yẹn fún mo dẹ̀ fún ní 300 naira tó fún mi kó fi ra gàrí. mi ò gẹ̀ẹ́tì ẹ̀mí pé ẹgbẹ́ ọbẹ̀ mi tí mo sè tí mo gbé sínú freezer ẹgbẹ́ fáwọn kan. àti ọbẹ̀ tó yẹ pé ẹja tútù àti bọ̀kọ̀tọ̀ mà ní bọ̀kọ̀tọ̀ tó sì fresh tí mo sè tó tójú ẹ̀ fáyìn báyìí ẹ̀dẹ̀ fi tọrẹ ibà tí má ṣe bẹ́ẹ̀ ewu oko tí wọn ibi tó tiẹ̀ wọ́n ń pa mí kí mo fẹ́ jẹ́ ń sìn mo ṣe máa tiẹ̀ tún náà máa mi ò jọ gẹ́gẹ́ mi ò di ẹbọ tí má fi tọrẹ obì tẹ́lẹ̀ mọ̀ pé mo ṣe máa ló máa dáná sí máa ló máa jẹ gbogbo ẹni kọ̀ kó mi ṣiṣẹ́ lè ní ebi ń pa mí ẹ̀yin kò ẹ̀ jẹ́ náà bẹ̀mí tẹ̀lé bí ẹ ti jẹun lẹ́tẹ̀. Tèmítọ́pẹ́ ọ̀rọ̀ àǹtí mi náà ni mò ń sọ sórí ọmọ ẹ pé ẹ̀pọ̀ tèmi ni wọ́n màmá tiẹ̀ ni ṣùgbọ́n tí mo sọ yẹ bóyá kò ní bá mi pè wọ́n kó máa bá mi bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ àǹtí mi ti sú mi o kò síjọ́ kan láyé yìí táwa máa fi dé láti ibi iṣẹ́ báyìí bá fi dé láti ibi iṣẹ́ báyìí àǹtí mi ti máa mú nǹkan kan lé àti fi tọrẹ ṣáá ni bá kó oúnjẹ fún wọn wọn làwọn fi ṣàánú anything owó anything báyìí wọn làwọn fi ṣàánú bá mi bá kó jọ máa bá mi bá wọn sọ̀rọ̀ ó ti ń pọ̀ ju orí tí ò lọ́pẹ́ ló ń ṣe orí èmi máa wọ́n máa di bíi báwo ló ń ṣe yìí náà gbogbo nǹkan báyìí gbogbo ilé ẹrù ilé lọ ti kó tọrẹ tán wọn láwọn olórí ọ̀lì ìdílé mọ̀ fi pé àwọn ń ṣàánú jọ̀ọ́ báwo wọn ti máa bá mi bá wọn sọ̀rọ̀. ọ̀rọ̀ òun fẹ́ bá wọn sọ ẹ̀gbọ́n mi kí náà ti ṣe fún yín ṣé wọ́n ti mú yàn wá sílé yín kan ní kó máa bá yín gbé. kan mú yàn wá sínú ilé. kán láwọn fi ṣe lànà pé bóyá kò rí ilé gbé kó máa gbé lọ́dọ̀ yín. lẹ́yìn tó mọ̀ rẹ̀. má mi ń ṣe dáadáa ṣé bí wọ́n ti ṣe yẹn fún yín ìyẹn tẹ̀ tún kéré màmí bá pè mí lọ́jọ́ kan bá ní pé kí n wá ra lẹ̀ èmi náà dẹ̀ rí pé lẹ́yìn chip ó dẹ̀ lájọ kan tí mò ń dà ilẹ̀ yẹn jẹ́ 500,000 mo bá kó fún wọn ẹni kí náà ṣe wọ́n bá láwọn èèyàn kan ní fibroid ládùúgbò àwọn wọ́n dẹ̀ dọ́wọ́ yẹn sí méjì wọ́n dẹ̀ kó fún ẹni tó ní fibroid 250,000 tó tún kù ní owó tá à ń sọ yìí wọ́n ní kí n kó fẹ́ gbọ́n mi wípé kó lọ fi complete site ẹ̀ lówó tí mo tiraka láti ṣàjọ. lọ 500,000 tó kó fún wọn pé wọ́n fẹ́ fẹ́ ra lẹ̀ wọ́n mú 250 wọ́n lọ fún yàn. ẹni tí wọ́n mú kò ń ṣe family wa o. tó ní fibroid wọ́n fún. wọ́n fún wọ́n wá ní 250 tó kù o ẹ̀gbọ́n mi o ó ń ṣe site ẹ̀ lọ́wọ́ kò sí complete ẹ̀ so kí n fi help ẹ̀. àǹtí mi ní problem. ẹ wo ọlọ́run fún wa ṣebí ẹ̀gbọ́n yín tiẹ̀ ni ilé ayé ni mo bá ẹ̀yin méjèèjì ọlọ́run àbá yín yanjú ẹ̀. ààrẹ jù bẹ́ẹ̀ lọ. Tèmítọ́pẹ́ tí bá lọ́rọ̀ àǹtí mi ò sùn mí irọ́ ni. anyways. ẹ wo mo ń ṣe nǹkan lọ́wọ́ ni mo ní kí n yọjú sí yín. kò sí bọ́ẹ̀ èmi náà máa lọ. ojú yín sì kọrẹ́ lọ́wọ́. àbí kí ni bẹ́ẹ̀ ṣe. ẹ wo ẹ máa má ní ìjẹ̀bẹ̀ yẹn ọlọ́run àbá yín yanjú ẹ̀ ẹ̀gbọ́n yín kù. ẹ jáwọ́ ní dídùn ọmọ kékeré ohun tó bá ti wọ̀n ni ó wọ̀n ohun tó bá ti wọ̀n ni ó wọ̀n alábà ohun tí mo bá ti wọ̀n ni máa wọ̀n o. ìyá èmi ni mo wọ́n ṣẹ́kì ẹ̀ ṣùgbọ́n mo máa ń rìn ní àdúgbò yìí bó ṣe máa ń lọ bó ṣe máa ń bọ̀ mo ń kó jẹ́ ọmọ tó ní akíkanjú ṣùgbọ́n mo notice wípé aṣọ kan ló máa ń wọ̀ aṣọ ìlú wọ̀ ní jẹta àwọn ìlú wọn jẹnu owó lọ́wọ́ wọn jà àwọn tó wọ́n lè nù kí ló dé ọkọ̀ ìgbàṣọ ń lé ní. mọ́mí yẹn kò yẹ pé kò wù mí náà kò sówó láti fi rà mí ni. ṣé máa ṣe o. ẹ ṣe mọ mi ẹ ṣe wá. ẹ ní sùúrù ti bẹ̀rẹ̀ fún aṣọ máa fún ní méjì àbí
mẹ́. Ṣé mo rí i? Màá wá owó pàfẹ́. Ṣé mà. Bísí ẹ káàsán ma. Ọjọ́ mẹ́ta. Ṣé ìyọkọ mi tó ra kàrà lọ́wọ́ ẹ̀ yìí? Rárá mà. Ìfẹ́ jẹ́wọ́. Mọ́mí nǹkan. Ẹ kú lè mà. Aṣọ ló rí. Ṣé o rí? Ilé ìtẹ̀ bá fi tiẹ̀ dáadáa. Ṣé aṣọ mi kọ́ lélẹ̀? Aṣọ mi. Kí ló lè ṣe? Má bínú pé mo sọ fún ẹ. Mo ní kí n fún un. Ṣórí nígbà tí mo wọ inú yàrá yìí, mo rí bó ṣe wọ aṣọ lọ báyìí. O tó rẹ́ẹ̀dì síbí, o tó pínkì síbí, o kó yẹ́lò síbí, o kó rẹ́ẹ̀dì. Kí ló dé? Òun ṣọdún aṣọ ni. Aṣọ ti pọ̀ jù. Wọ́n tó pé tí epo bá ta sí ẹ lára báyìí, o máa change aṣọ yẹn. Aṣọ yìí ti pọ̀ jù. Tó bá wọ aṣọ fún 2 years, o lè má change ẹ̀. Mo rò pé ìrẹ́ ọmọ dáadáa ni o. Ọmọ dáadáa lọmọ yìí o. Pé kí n tiẹ̀ fún lẹ́yọ kan àbí méjì nínú aṣọ ẹ̀. Kí lẹ́dẹ̀ kó máa súre fún ẹ. Ẹ kó aṣọ mi. Ìyọkọ mi. Ẹ kó aṣọ mi. Ẹ wọ inú yàrá mi, ẹ lọ kó aṣọ mi fún aráàta. Kẹ́ ẹ tó dẹ̀jẹ̀ pé ẹ sọ fún mi tẹ́lẹ̀, mọ̀ pé ẹ sọ fún mi tẹ́lẹ̀. Ẹ dẹ̀ lọ kó aṣọ tẹ́lẹ̀ mọ́ bí mo yẹ lẹ́ka àwọn ọkọ mi tó ẹ kó aṣọ mi, ẹ kó fáráàta. Báwo lè ṣe bá ṣe? Mo respect yín mà. Mi ò ní sọ anything. Àwọn onírin burúkú lẹ́lẹ́rìí. Wọ́n ká sọ fún àwọn ọ̀rẹ́dẹ̀ gbà. Ṣé wọ́n ṣì ní ẹni? Ó dẹ̀ ní pé bóyá sọ̀rọ̀ ẹ̀kọ́ tí mo fi kò release àwọn aṣọ rẹ̀ kó dẹ̀ wá má yà. Ṣé wọ́n lọ láṣọ ni? Ìwọ́n lọ láṣọ ni kí ló lò wá síbí fún wọn? Kí ló tọ́ sójú àbí kí ló fi sẹ́nu? Tó fi bá wọn sọ̀rọ̀ aṣọ tó fi lọ káṣọ tèmi bọ́ta. Torí mo mọ̀ pé wọ́n lè ṣerú ẹ̀, wọ́n lè jẹ́ ṣerú ẹ̀ fún mi, wọ́n ṣerú ẹ̀ rì, wọ́n lè ṣe bẹ́ẹ̀ wọ́n lè kọjá ìyàrá wọn. Ìwọ wá lọ, ó wá sọ fún pé o ní ìdàṣọ tó fi lè wà, tó fi wà pressured láti lọ kó aṣọ tèmi bọ́ta. Ìwọ lọ ṣe. Kí lorúkọ iná? Bísí ẹ̀ kí ló dé? Ó kó aṣọ tèmi bọ́ta fún ọ. Ó dẹ̀ dúró síbẹ̀ ó gbà. Àbúrò ní burúkú ni ẹ̀. Ṣé onígbà tí wọ́n ní? Àbúrò fún òní ẹ̀ ni. Má jẹ́ orí ẹ bíbá yìí mọ́. Tẹ́fẹ́ àlọ́ lámi ní kó lọ. Tí bá rí ẹ, máa bá yé ẹjọ́ olórí burúkú nílànà. A máa gbà kọ́ nìkan. Ikọ̀ tó sọ pé kó gbà wọ́n máa gbà. Ṣé wọ́n lọ ṣe kó gbà? Ó ní ìrora àánú. Ẹ má bínú ma. Bóyá next time tẹ bá owó ìwọlé aṣọ mi. Aṣọ méjì ní bí aṣọ 2000. Ìwà náà pọ̀ tó yìí. Ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́nu kejì. Oríṣiríṣi oore níbẹ̀, oore gbangba, oore ìkọ̀kọ̀. Ìyàwó mi, ìyá ọkọ mi, ṣé wàá pa? Ìwé má bínú sí mi pé mo pẹ́ dé látọjà ṣẹ́gbọ́, mo ti ń sebẹ̀. Rice gan ti rẹ́ẹ̀dì, kọ́bẹ̀ yẹn kọ́ jóná mẹ́kẹ̀ wá jẹun. Tí ẹ máa ń tọ́jú mi, ẹ̀yin tẹ máa sọ pé pẹ́pẹ́sẹ́ o, ìyá ọkọ mi o, àǹtí mi o, nǹkan tí ò dalẹ̀ máa ń ṣe o, ẹ máa ṣe léyìí o, ẹ máa ṣe yẹn. Mo ṣe nǹkan tó dalẹ̀ ni. Irọ́ ni. Mo ṣe nǹkan tó dalẹ̀ ni. Really? Sori nígbà tó jáde láàárọ̀ èmi náà bá ní kí n nọ̀sẹ̀ mo bá lọ sí street kẹta tó ń pè ní Ọláníyọ̀nù street. Ìgbà tí mo débẹ̀ mo bá rọ́kùnrin kan tó dúró síbi mọ́tò tó fẹ́ ta mọ́tò ẹ̀. Kí ló ṣẹlẹ̀ tó fẹ́ ta mọ́tò? Yóò ṣòwò olólèdè tó fẹ́ ta mọ́tò ló bá ní oníṣòwò. Kò fẹ́ travel out mo bá fẹ́ jù mọ́tò lẹ́ni Banjo Toyota Camry. 300,000. Irọ́ ni. Toyota Camry 300,000. Mo dẹ̀ ní owó kan lákàntì mi 50,000. Mo bá gbọ́kadà mo súré lọ báńkì mo gba 50,000. Ó dẹ̀ ní 250,000 kan tó wà nílẹ̀ tẹ́lẹ̀ mo bá kó gbogbo ẹ̀ mọ́ mo bá ra mọ́tò. Irọ́ ni. Bẹ́ẹ̀ni. Banjo. Ìwọ mo rà fún. Èmi. Ṣùgbọ́n ní sùúrù. 300 ní sùúrù. Sọ́wọ́ dẹ̀ ní gidi o, lọ́ọ̀kì ni o. Mọ́tò yẹn bọ́dì lásán ni o. Kò lẹ́ńjìnì o. Mo ra bọ́dì ni mo rà ṣùgbọ́n ní tẹ bá dé Ládìpọ̀ tẹ́ bá rí ẹ́ńjìnì yẹn ní 80,000 to 150 ẹ máa gbé sínú ẹ̀ báyìí lọ́wọ́ kan mọ́tò yẹn clean. Ara ẹ mọ́ fún clean ẹ́ńjìnì yẹn kàn gbé sínú ẹ̀ ó tán. Ọ̀rọ̀ yìí mi ni ẹni pé mọ́tò tẹ ẹ ra yẹn kò sí ẹ́ńjìnì náà ẹ̀. Ẹ́ńjìnì wà nínú ẹ̀ kò ṣiṣẹ́ ni tẹ bá ra mi ẹ̀ kàn gbé sínú lọ́wọ́ kan. Ok, owó gbà ní kò bàjẹ́ àárá engine sí mi àtọkọ mi àwọn ọ̀ṣun ẹ ti ẹ wo gbogbo yẹn náà máa ná 500 at the end of the day ó sì wà manageable ẹ ṣe mi thank you so much ẹ ń pẹ́ engine wọn àrùn ẹ̀ ní kò bá ti dùn jù.
kò bá ti dúdú ẹ ṣe mà a ṣe pé ẹ kàn máa ń dọ́gbọ́n jayé rẹ̀ yín ní owó tó tó bẹ́ẹ̀ tẹ́ fi bá mi ra mọ́tò tó kì í. ṣé ẹ lówó tó tó bẹ́ẹ̀ lówó ẹ kàn máa ń pretend láti jọ ẹ̀yin àkójá báyìí o. èmi lákòjọ èmi lówó 50,000 yẹn èmi ni mo ní. yes ṣùgbọ́n mi ò lówó kankan mo á fa 50,000 yẹn o mo gba gbogbo ẹ̀ ni mo gbà pátápátá tó pé mo fẹ́ bẹ́ẹ̀ ra mọ́tò. ibo lẹ ti wá rí owó yòókù. ṣòrí nígbà tó lọ sí ọjà láàárọ̀ ní tí ẹ mọ nǹkan tó gbé mi tí mo lọ sínú yàrá yín mo bá rí owó ní orí bẹ́ẹ̀dì 500 naira note lẹ́ẹ̀dì báyìí lọ́nà 5 250,000 rẹ̀ lórí bẹ́ẹ̀dì tẹ́ ẹ fi ṣe nǹkan kan mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá tọwọ́ bọ̀ báyìí owó yẹn máa tán ni owó nàìjíríà ní value mo bá kó fẹ́rẹ́ mo fi rẹ́ ẹ wá mọ́tò mo ti di onímọ́tò. ẹjọ ẹni sọ̀rọ̀ 250,000 orí bẹ́ẹ̀ ni mo lè ti kọ ilé fi sọmọ mọ́tò. mo dáràn báwo lè ṣe báyìí fún mi ẹ̀yin kó 250 ẹni ìpè owó orí bẹ́ẹ̀ mi lè fi sanwó mọ́tò 250 yẹn ó ti ní ìpàmọ́ fẹ́ mi ṣe jẹ́ ní ṣọ́ọ̀bù mi lọ́lọ́dún mi ó ti lé mi ti pé ó ní kí n kúrò ó ní tí ìgbà sanwó mi ìrọwọ́ sanwó ọwọ́ kan mi mo ti gbà owó yẹn gan owó mi fi ṣe kọ́ ni mo dẹ̀ ní tí bá ti dé ṣọ́ọ̀bù lọ́dọ̀ kí kọ̀ọ̀kan owó ẹ̀ fún ni kó lè jẹ́ kí n sinmi èyí máa fẹ́ kúrò ẹ lọ fẹ́ mìíràn mọ́tò ṣé mo rọ yín jẹ́ òwe mo ṣe mo dá ẹ wọ ẹdí owó pọ̀ lọ́wọ́ ẹ̀kọ́ tẹ́ ṣe fún mi yóò dá o èyí wọn lọ fi 250k tí mo kọ́ ẹ̀ mọ́kọ́ tí mo fẹ́ fi ṣe ilẹ̀ kọ́wọ́ lórí bẹ́ẹ̀ èyí tí lọ fi ṣe ẹbí ra mọ́tò ṣé mo rán iṣẹ́ ni ṣé mo rán iṣẹ́. ìgbà tí mo rí pé èèyàn níṣòro ìwọ náà dẹ̀ nídìí mọ́tò mo dẹ̀ fi owó ẹ̀ mo fi. ṣé mo sọ fún yín pé mo nídìí mọ́tò ṣé mo sọ pé mo nídìí mọ́tò ẹ̀ wọ́n lọ ra mọ́tò tí ò ní ẹ́ńjìnì ẹ kò rà bọ́ọ̀dì wà lẹ́fún mi kò dára yìí o kò dára mo dárò. ṣé máa ń wọ̀kadà kiri nínú òun yẹn ni ò tẹ́ mi lọ́rùn orí mo ṣe. ọ̀rọ̀ yìí ti yé mi mo bá ti yé mi ẹ rà wá o ẹ bá sọ kọ́kọ́ bó ti yé ẹ wọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ló ti yé mi ó ti yé mi ẹ̀yin lọ́ra bọ́ọ̀dì ẹ lọ́ra bọ́ọ̀dì mọ́tò wà lẹ́fẹ̀ mi owó tó yẹ kí mi sanwó ṣọ́ọ̀bù ọmọ akẹ́rù mi jáde lọ́la sí mi mọ̀kọ́ tí mo máa ṣe ọmọ akẹ́rù ṣọ́ọ̀bù mi jáde ní mọ̀kọ́ tí mo máa ṣe ẹ wọ́n lọ́ra bọ́ọ̀dì mọ́tò wà fún mi ẹ wọ́n fẹ́ fi mí lẹ̀ jáde ẹ bá yẹ kí wojú yẹ fi mí lẹ̀ ọ̀rá kọ́ mi o ẹ bá jẹ́ kí wojú yìí ó ti yé mi báyìí ó ti yé mi. ọlọ́run á ṣe mí ó ti yé mi o ọ̀rọ̀ ni mọ́tò. ẹ rà wá o ẹ má jẹ́ kọ́ra ẹ rà wá o ẹ̀yin ra bọ́ọ̀dì mọ́tò wá fún mi ẹ ra bọ́ọ̀dì mọ́tò mo ti gbọ́. wo níyì wọ́n ní tó bá tó àsìkò àti iṣu fùrọ̀ àlà sórí àsìkò àti iṣu ti dé báyìí fúrọ́ ti là mo ti là ni mo ti sọ̀rọ̀ mi ò lè wá kú báyìí a ní mi ò gbà mi ò ṣe mọ́ àǹtí láti lọ ni o àǹtí máa lọ ni ó ti dé bíbá ó dàpọ̀ àti fẹ́ pa mí kí ló dé sáwọn nìkan ni ṣáfiṣe ni àwọn nìkan lórí nǹkan ni ojoojúmọ́ báyìí lọ́wọ́ sọ pé àwọn fi nǹkan tó oníjọ́ tó bá fi ẹ̀tọ́ rẹ̀ wọ́n yẹ wọ̀ mí ṣé wọ́n kọ́ ni mo bá sọ̀rọ̀ àní àǹtí láti lọ sọ́wọ́ onímọ̀ nǹkan tó ń ṣe ni wọ́n mọ́tò tọ́lọ́ bá mi rà ṣé mo lọ́wọ́ ṣe kọ́ bàbá mọ́tò ọ̀nà mọ́tò tí ò ní ẹ́ńjì inú ṣé mo náà ti ṣe owó ṣọ́ọ̀bù tẹ́ pé wọ́n ló ṣe yá mi tí mo ṣe máa dá padà fún ẹ àti wọ́n á gbọ́ ọmọ owó lọ́ra mọ́tò ṣé mo lọ́wọ́ ṣe jọ torí Ọlọ́run tó bá fẹ́ kó ọ̀fẹ́ lókun èèyàn lọ́rùn o má jẹ́ kí para mi sẹ́ lọ́rùn àǹtí máa lọ ọ̀dà mi lọ tó bá wọ̀ pé wọn ò ní lé wọn náà níbi àti àjọ ní sùúrù àjọ ní wo ni. àǹtí mi ṣe rí nǹkan tí mo ń tra àti sọ fún ẹ ni pé kò sí bí ṣe lè pariwo kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí tó máa mú kí ẹni tẹ̀ra mọ́tò tí ó lẹ́ ń jìn lọ́wọ́ ẹ̀ kó dáwọ́ padà ó ti lo owó yẹn o ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí mo lè bínú sí torí pé kíni láti kékeré náà mo ti mọ ipá láàánú ni ọlá pé bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe ń ṣàánú fún mi kékeré náà lèmi náà ṣe wò pé àǹtí mi ò ń gbà tí ó dẹ̀ sí ọkọ mọ́ tí ò sí nǹkan kan mọ́ lèmi náà ṣe ń tọ́jú yín àwọn ọmọ mi wà náà mi tọ́ wà àwọn ọmọ ẹ̀ pé èmi náà ń ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe dúró gẹ́gẹ́ fún mi bẹ́ẹ̀ tó kù níyà fún mi àmọ́ ṣe wá rí orí tẹ́ wá ń ṣe yìí ó ní ládàá o bẹ́ẹ̀ ṣe wá ń ṣe lọ́dọ̀ mi náà tẹ́ pé àwọn nǹkan mi ẹmu ẹ fi ń tọ́ ẹ fi ń ṣoore orí yẹn ní ládàá o màá wá fọ́ yẹ pé n bá gbé dọ́dọ̀ ọmọ yín náà sí ọmọ bíbí inú tí tẹ́ bá lọ wà ń bẹ̀ gbogbo àwọn nǹkan mi tẹ́ fi ń tọrẹ ẹ náà ẹ lọ fi tọrẹ díẹ̀ lọ́dọ̀ ẹ náà àbí kí lẹ fi. ṣé nǹkan tí mò ń ṣe kò dáa ni. àti mi ò dáa mi ní kò dáa ó náà ló ń ṣe pé ṣé ní nǹkan tẹ̀ ń ṣe ó dáa ládàá ni ẹni pé tí wọ́n bá ń ṣoore ẹni tó ń ṣoore gbogbo ibi tó bá wà àánú Ọlọ́run máa wà ń bẹ̀.
ẹ ti wà lọ́dọ̀ mi sì gbogbo àwọn nǹkan mi ẹ fi ń tọrọ ẹ fi ń ṣòro àánú Ọlọ́run wà níbí. ẹ jẹ́ kí n bá gbé dọ́dọ̀ ọmọ yín gangan ẹ wá máa lọ ṣe irú rẹ̀ ẹ bẹ̀ náà àánú yà wá wà ń bẹ̀. tí ní sùúrù ìgbà tó ní ládá wà ń bẹ̀ ìwọ náà ṣe bí àánú Ọlọ́run wà nínú ilé káàánú Ọlọ́run náà kó bá lè tẹ̀síwájú. káàánú Ọlọ́run má sí pẹ̀lú ọmọ tí ibi tẹ́ bá wà tẹ́ ti ń ṣòro fi nǹkan tọrọ ẹ̀ lánàá Ọlọ́run máa wà sọ ọ̀dọ̀ ọmọ yín ni mo fẹ́ kó wà sí ẹ ti gbọ́ ẹ pè é ní pé ẹ ń bọ̀. ṣé ò ń bínú sí mi ni àbí ṣé bí wọ́n mò ń ṣe ó dẹ̀ ní ládánú ẹ jẹ́ dúró síbí. ìyá bùkátà tó ṣòro ẹ ṣòro. láàrin ìyàwó mi ṣẹ̀rí láàrin èmi àti mi ẹ lè bíbá ẹ ṣe mí ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ mi àmọ́ ẹ kò dúró síbi in fact ẹ lè sún ọjọ́ kan ká wá gbà yín sílé ládùúgbò ìtẹ̀sẹ̀ rárá ládùúgbò ìbò ṣe wà èmi àtọkọ mi nìkan la wà òkè jù àwọn ògbólógbò tálíkà lájọ ń bá gbélé kẹ wá wò ṣùṣù kẹ gbọ́ sórí èèyàn kan kẹ ní àìmomi tútù ló pa wọ́n lé wọn kẹ gbé fíríjì kẹ fi tọrẹ kẹ tún wò kẹ ní ilé yín lórí gbayawu yìí adẹni kọ́tìn o kẹ tún gbé kọ́tìn kẹ tún fi tọrẹ kẹ wá rọmọ kan tó ń lọ ń títì kí ṣèpù ẹjọ tèmi kó ṣe bùrùmùrùmù bíi tèmi kẹ wá wò ṣùṣù kẹ ní èé ọmọ ni òwò ń darí ẹ̀yìn lẹ bá máa wọnú ilé lẹ bá gbé pátá mi lẹ bá fún ọmọ lọ́mọ ká bá ta pátá fáwọn bọ́ìsì àwọn bọ́ìsì tán dẹ̀ fi ṣèkà lábá lo pátá lábá fi ra bẹ́ǹsì ẹ̀rípẹ́ ti báyé mi jẹ́ wọ́n wá máa gbólúwẹ̀ kiri wọn nímọ̀ nǹkan tó ṣe wọn nímọ̀ pé ẹ̀yin gangan ni pọ́blẹ́mù ayé mi. so ẹ dìde ẹ jẹ́ kí n sinmi. ìgbà yìí sùn kí n sinmi díẹ̀. ìsinmi yẹn máa pẹ́. ó ti gbàgbé ìjà tí ń já yẹn tó jẹ lórí mi àrèmí àti àbúrò mi wọ́n sọ fún mi sí pé máàlì ò lè gbélé mi. lọ́gbẹ́ni wèrè sàn jọ àpàdé wa sọ pé wọ́n jẹ̀yà ní ẹ lórí wọ́n jẹ̀yà lé mi lórí ilé wo gangan ló ń sọ ṣé ní kájọ ń sanwó ilé ẹ ọjọ́ wo ló sanwó ilé pé rí látijọ́ ta ti jọ mọ́ra wa ta ti ń fẹ́ra wa ọjọ́ wo ló wọlé pé tí ò ṣe pé ọ̀sán pé ó yá mi o yá mi fi kú o tó ẹ pé mi kọ́ ni mò ń fi kú lójoojúmọ́ wọ́n ní ẹ tí wàá fẹ́ wá síbí ìwọ nìkan ló bí ìdàbẹ́ wò lórí kò dẹ̀ ra bá wọn sọ mi ò bú wọn mo ra pé wọ́n tún bínú bí bó ṣe yẹ kí n ṣe ni mo ṣe mi ò rí èso òun lè wá pariwo òṣèré lórí ìbáṣẹ ìjẹ́ mọ́mí ẹ̀ tó níwà gidi a máa sọ̀rọ̀ méjì sí wọ́n ti kó gbogbo nǹkan lé wọ́n ti fi máa fi tọrẹ. kò mátà o ìyá mi màmá jẹ lọ́jọ́kọjọ́ ọkọ dẹ̀ lọ lórí ajá nǹkan tí bá ti sọ báyìí òun làdẹ́ gé máa mi gbọ́dọ̀ gbẹdùn lé. ọkọ lọ lórí aya àwọn wo ló ń bá dá ṣàkàṣà wà á má gbé lébù yẹn wá ó ṣe èrè ọkọ lọ lórí aya tó o mọ̀ pàjọ́ ń ṣe gbogbo nǹkan lé ni equal right lájọ nínà máma bá mi gbé mo yẹ ti slang yẹn o ó jọ slang létí mi láìkẹ èwo lọkọ lọ lórí aya má bá mi try ẹ o wá tẹ́bà tí mo nǹkan tẹ́ fẹ́ ṣe fún mọ́mí yín ẹ lọ fi wọ́n tọrẹ. wọ́n máa ṣojú àlùwò sí wọn lẹ́ni kankan táníkà tó fi kàn tọrẹ bí táníkà tó fi kàn tọrẹ. má mi fi kàn tọrẹ jẹ ṣe jẹ́ mi ìmọ̀ nìkan tó fi tọrẹ kí ni tiẹ̀ bẹ̀ kí ló kọ ẹ̀ náà ṣé lórí kúkú lélẹ́yìn ni. wo èyí ló bá ọkùnrin tí ẹ ti bímọ fún mi èyí ló bá kú ọ̀run ṣe. kí ló dé tí ẹ lè change kéètè máa ṣe gbogbo nǹkan normal kí gbogbo ẹ má máa wà ss ẹ fi ń kó bá mi ẹ̀yin ẹ wo orúkọ tẹ́ ṣe lọ́jọ́ sí ẹ fi ń kó bá mi mọ́ mi ẹ̀dẹ̀jọ́ ẹ change. ṣé ìwọ ò mọ̀ pé òkè ló wá fún mi gbé orí tí mò ń ṣe lénìí ẹ lè mọ iye lénìí ṣùgbọ́n tó bá dọjọ́ ọ̀la ẹ̀ ń mọ iye orí ṣáà mò ń ṣe mi ò ṣàṣekà mo dẹ̀ mọ̀ pé orí tí mò ń ṣe yìí bí mo ṣe ń fi ẹ̀rín sí èèyàn kan lójú ni mò ń fi ìdùnnú sí èèyàn kan láyà torí mò ń ṣe ibikíbi tó bá wà tó máa fi wọlé sùn ọmọ máa rántí mi nítorí pé kí ni mo ṣe oore fún wọn oore dà bíbélì kan sọ wípé ibikíbi tí Jésù ń lọ dáadáa ló ń ṣe everywhere Jesus went he was doing good oore mò ń ṣe fáfàní ẹ̀ náà ni olóore wà ní jìnnà sí wọn náà. ó ti yé mi tí bá sọ láti ìlú dọ̀nà nǹkan tá a bá fẹ́ ṣe náà lè máa sọ ẹ lè change àmọ́ ṣé ẹ ṣáà lè tẹ̀lé mi jáde náà ẹ lè rò pé tó bá ti di ọ̀la màá mú mi dọ́dọ̀ ga mi at least ẹ ṣáà lè bá mi kí o pọ́n kó ìtọ́jú mi. ṣe bó rí ló ṣe ara kó tà ń sọ mọ́ nìyẹn àti kò fánlẹ̀ ìfà tí ń ṣe akẹ́kọ̀ọ́ tà ṣe bó rí lọ́gá ẹ̀ ṣe fún ẹ ṣó ṣe kà ní wọ́n lọ dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe bó rí ni tèmi tó pé dákéèyàn máa ṣoore o ó dákéèyàn máa ṣoore tó bá ṣoore lẹ́nu eré ẹ̀ wàá jẹ́ lọ́la ṣèbí mo bí ẹ wàá rí ó dà ó yí ẹ.
ẹ ṣe mara ẹ ṣe òkè ṣá lọ́wọ́ lórí máa ń wà bẹ́ẹ̀ ni nígbà ká má ṣòro nítorí pé àwọn ọmọbi táwọn ọmọ wa máa dé àmọ́ ṣẹ́bi fáwọn àgbà náà ló sọ wípé a lè ṣoore títí ó dẹ̀ di ẹ̀bùn lọ́nà a ní ká má ṣoore o èmi ò ní kẹ́ má ṣoore o àmọ́ ẹni tó bá máa ṣoore kó fi ọpọlọ ṣe ayé ní pẹ̀tẹ́ ẹ má ṣoore táwọn èèyàn máa fi sọ yín di ìyá bùkátà ẹ jẹ́ àlọ́ba tàbá ti sunkún díẹ̀ tàbá ti parọ́ fún díẹ̀ gbogbo owó ọwọ́ ẹ̀ gbogbo owó àwọn ọmọ ẹ̀ owó olówó tó fi tọ́jú sí lọ́wọ́ àkó fún wa. ẹ kúkú ní kí n má ṣoore ṣùgbọ́n ẹ sọ fún mi pé tí n bá fẹ́ ṣoore kí n ṣe pẹ̀lú ọpọlọ. ẹlẹ́run ara ni mí ìtawọ́ ọmọ ènìyàn ló máa ń ta mí èmi Tọ́pẹ́ má bínú sí mi mi ò mọ̀ ní ọmọ pé nǹkan tẹ́yìn ò bá mọ̀ gbà mí má bínú ikú làákàlà ikú ọgbọ́n orí ẹ̀rọ owó ṣòro ṣe owó ṣòro ṣe ẹ ṣe gbogbo ṣe lórí ìdí àkóṣe. ó yẹ bìrà ẹ yàgò. Ngane kabila o. You don't see that blanket? I need the apple. Àjànà kó kọjá mọ̀rẹ́ ìgbọ̀n kò sọ́mọ́. You don't die. You don't die. Bùkátà tó ṣòro ẹ ṣòro ni wọ́n bá ṣe. Ìyá bùkátà tó ṣòro ẹ ṣòro ni wọ́n bá ṣe. Ìyá bùkátà tó ṣòro ẹ ṣòro ni wọ́n bá ṣe. Ṣòro ni wọ́n bá ṣe. Ohun tí ó kàn mí ó kàn mí. Ohun tó kàn ẹ́ ó kàn mí. Ohun tó kàn mí ó kàn ẹ́ ó kàn mí. Ìyá bùkátà olóore wa. Oríṣiríṣi oore níbẹ̀. Oore gbangba. Oore ìkọ̀kọ̀. Oore kárí mi, àwa la wà níbẹ̀. Oore gbangba, òun lóore tí kò lọ́pẹ́ nínú. Oore ìkọ̀kọ̀ tó bá tinú wá, òun lóore tó lọ́pẹ́ nínú. Méjèèjì ló wọnú ara wọn, méjèèjì ni ó wà. Àwọn oore kan tún wà. Oore fi kan gbà kan. Kọ́láhùn máa ń ṣọ́ wa ní. Àwọn oore ẹ wá jẹ sẹ́mo. Ẹ wá jẹ àkàṣù òkèlè. Ẹ wá jẹ àmàlà. Ẹ wá jẹ ẹran dídín tó ta nínú ata. Méjèèjì ló wọnú ara wọn ò wà. Oore dá ní ṣíṣe mo gbà ó. Alọ́ba ò wá.